ṣe wà bẹ́ẹ̀. Ẹ káalẹ́ sà. Ẹ kálẹ́. Yes sà. Yeah. Àkótó. Yeah. Àwọn ò ní dàrú. Mo ń gbọ́ gbogbo ètò yín náà ni. Okay. Mo ń gbọ́ lọ́tùn lósì náà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé ọ̀rọ̀ Allah kankan wà nínú Quran? Bẹ́ẹ̀ni. Okay. Bàbá màá wá lélẹ́ kí ẹjọ́ bá gbé Suratul Ikhlas wá. Kúrò Allah. Àbí Fatiha ẹni Mo mú wọ́n fọwọ́ yín bàbá mi. Yes sà. Ṣé ànábì gba ànábì rí jù bí ànábì ṣé ó rí Allah rẹ̀? Ànábì kò rí Allah. Torí pé Okay. Ànábì ò rí Allah rẹ̀. bẹ́ẹ̀ni sà. Báwo wá ló ṣe gba gbogbo Kùránì láti bẹ̀rẹ̀ dé parí? Nítorí pé ẹnìkan ló mú wa fún. Fatiha ní kẹ́ bá wa gbé bàbá Amadéleke Fatiha yẹn máa pè. Fatiha yẹn máa pè. So torí mo fẹ́ jẹ́ kó kẹ́ mọ̀ wípé Allah gan ọkọ ni ẹ̀ ń kírun fún. Táwa là ń kírun fún, ṣé bàbá ẹ̀ là ń kírun fún? Ẹ dákẹ́ kò tí ì lọ́rọ̀ bàbá. So ànábì ò rí Allah rí. Bẹ́ẹ̀ni. Kò lè rí Júbìrìlù náà rí. Àbórí Júbìrìlù rí. Orí Jibril rẹ̀. Orí Júbìrìlù rí. Bẹ́ẹ̀ni sà. Ṣé evidence yẹn wà lọ́wọ́ yín tẹ̀lé fún wa ṣá? Nítorí pé a gbọ́ nínú Quran tẹ́ ń gbé fún wa. Nígbà tí Jibril wà bá ní Suratul Alaq. Ìtọ́lọ́ ti ní Iqra ibi tí Jibril ti àyà kọ̀ọ̀kan tí Ọlọ́run kọ́kọ́ sọ̀kalẹ̀ fún ọ̀nà pé tó ní Iqra bismi rabbikal ladhi khalaq. Níbi tí Júbìrìlù ti wá bá yẹn. Ǹjẹ́ ṣé wà nínú Kùránì pé Júbìrìlù introduce ara ẹ̀ sí pé Júbìrìlù lòun jẹ́? Kò sí kan tó kàn ọ́ pẹ̀lú yẹn, ó ti dẹ́ lóhùn. Kọ̀ǹtínú kan tó fẹ́ sọ, kò fi yẹn kalẹ̀, yẹn kan mọ́ bá yẹn, ó ti dẹ́ lóhùn pẹ̀lú yẹn. Ẹ jẹ́ kí n dá wọn lóhùn kò ní fi kẹ́ pariwo. Alhamdulillahi rabbil alamin. Gbogbo ọpẹ́ tí Allah ọba àjọkẹ́ ayé ni. Ọba gbogbo ayé Ar-Rahman Ar-Rahim. Ọba àjọkẹ́ ayé ọba àsàkíọ̀run. Maliki yawmiddin. Ọba ọjọ́ ẹ̀sìn. Iyyaka na'budu. Ìwọ la ó mọ̀ sí wa iyyaka nasta'in. Wọn náà láti gbára lé. Ihdina siratal mustaqim. Tọ́ wa sí ojú ọ̀nà rere. Siratal ladhina an'amta alayhim. Ojú ọ̀nà yìí tó ṣe pé yóò fi ọkàn wa balẹ̀ nínú rẹ̀. Ghayril maghdubi yàtọ̀ sí ojú ọ̀nà yìí tó ṣe pé alayhim tó ti bínú sí wal-dallin àti nítorí pé ojú ọ̀nà àánú. Àmín. Torí àwọn èèyàn wa tó wá wà ní comment section ẹ jẹ́ bá wa gbé translation wa kọ́rọ̀ yẹn lè yí wọn so kó jẹ́ èyìnbó. Now ọ̀rọ̀ yìí ta ló sọ̀rọ̀ yìí ṣé Allah ni Jùbìrìlù ni àbá nàbì? Ọ̀rọ̀ yìí wọ́n sọ fún Ànábì ni torí pé Jibril Ta ló ló sọ wá sọ fún? fún Ànábì. Ṣé ẹ̀kọ́ yẹn ti lọ? Jùbìrìlù ló wá sọ fún ànábì. Ó máa ti lọ rábì tó dúpẹ́ mo ti chájà lọ fún Jùbìrìlù ló wá sọ fún ànábì àbí? bẹ́ẹ̀ni. Okay. Ǹjẹ́ bí kankan wà nínú Kùránì níbi tí Jùbìrìlù ti sọ pé Allah ló rán mi wá báyìí? Nítorí pé Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí Jibril bá wa sọ fún ọ̀rọ̀ tánà tọ́lọ́run bá ní kó sọ fún nìkan òun ni mo Allah ni Allah ni. ọ̀rọ̀ tálà bá ní. Hold on. Àwọn èèyàn sọ pé kò yẹ pọ̀ torí tá a bá fẹ́ kọ́ọ̀tì fídíò tá a fẹ́ kọ́ọ̀tì ẹ̀ lọ́la. So gbogbo ilé tó wà ní comment section ṣé ó ṣì ń echo náà báyìí bá ṣe ti mute bàbá Ayọ̀mọ́? So tó bá ṣì mute tó bá ṣì ń echo so ẹ jẹ́ ká mọ̀ tí bá echo ẹ jẹ́ ká mọ̀. Ọ̀dọ̀ Ayọ̀mọ́ yẹn wọn gbọ́dọ̀ àwọn ló ń gbé ẹ̀kọ́ wọlé. So ẹ jẹ́ ká drop ẹ̀ kán darapọ̀. Tó bá ti ń sọ̀rọ̀, tó bá ti tó mic, everybody á pa mic. Tó bá ti fẹ́ sọ̀rọ̀ kí yàn pa mic. Okay. Pa mic. Okay. Yeah. Mr. Ayọ̀mọ́ ń gbọ́ ṣé bí kankan wà nínú Kùránì ẹ mute torí ẹ kò tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ní kẹ́ máa tàn. Ṣé bí kankan wà nínú Kùránì níbi tí Allah ti sọ pé tí Jùbìrìlù ti sọ pé Allah ló rán wa? Gẹ́gẹ́ bí mo ti sọ ẹ má bínú ìpè ọ̀rọ̀ tí Jibril bá sọ fún wa ni ọ̀rọ̀ tí ń bẹ nínú Al-Qur'an òun ni ọ̀rọ̀ tí Allah sọ pé kó sọ fún pé kó sọ fún Ànábì. So ibi tí Jibril ti sọ fún Ànábì irú èèyàn tó jẹ́ kì í ṣe wọn lè kọ́ sọ́nà kan torí pé láti ẹnu Jibril ló ti wá
kì í sí nǹkan tálá ni kò sọ fún ànábì. Mo pẹ́ gbọ́ mi sá. kì í ṣe pé ó yẹ mute, kì í ṣe pé Allah ló rán Jùbìrìlù níṣẹ́ sànàbì. Jùbìrìlù kàn ń gáìdì ànábì ni, ó dẹ̀ ń sọ̀rọ̀ nípa Allah fún pé bálá ṣe ríre bó ṣe ríre gẹ́gẹ́ bí guidance, àbí? Allah ló rán Jibril níṣẹ́, ṣùgbọ́n bí kí ẹ rán mi ní iṣẹ́ kí ẹ rán mi níṣẹ́ nísinsìnyí. So n ta bá fẹ́ kọ sílẹ̀, n tí mo sọ ní ẹ kọ sílẹ̀. So ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé èmi mo sọ fúnra mi, wọn kọ sílẹ̀. Wọn náà fi sọ pé hadith wà. So hadith ni pé ìgbà míì nínú hadith wọ́n ń bẹ nínú ọ̀rọ̀ tí Jibril sọ fún ànábì. Nǹkan tí mo sọ tí Jibril gangan tó sọ fún ànábì. ẹni tí rẹ mìtì náà ẹgbọ́n tẹ́mi ń bí ṣó wà nínú Kùránì rárá níbi tí Jùbìrìlù ti sọ pé Jùbìrìlù ni mò ń jẹ́ o, Allah ló dẹ̀ rán mi wá bá ẹ, ṣó wà nínú Kùránì láti bẹ̀rẹ̀ dé parí? Wọ́n ń bẹ nínú alukur'an torí pé tamani alukur'an gbogbo ló wà nínú àìbáṣà. ẹ má ẹgbọ́n mi yé pé tamani alukur'an ọ̀rọ̀ Ọlọ́run ni. So n tí mo ń try láti sọ fún yín ẹ try kẹ́ gbọ́ mi yé ọ̀rọ̀ tí ń bẹ nínú alukur'an ó ní tí Allah sọ pé kí Jibril lọ sọ fún ànábì. So ibi tí Jibril bá ti tó ti wá bá ànábì inú hadith láti rí ó dà pé mo dá yín lóhùn báyìí. ok mọ́mọ́ kò sí nínú Kùránì rárá àbí? Gbogbo ibi tí Jùbìrìlù ti fẹnu ara ẹ̀ sọ pé Allah ló rán òun wá àti ibi tí Jùbìrìlù ti introduce ara ẹ̀ sáà nábì pé Jùbìrìlù lòun jẹ́ kò sínú Al-Kùránì. Ó lè wà nínú alukur'an but for now bí mo ṣe bá ń sọ̀rọ̀ tó bá wà fún mi. ó lè wà nínú alukur'an but for now bí mo ṣe bá ń sọ̀rọ̀ mi mọ̀. kò sí wàhálà ìyẹn ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn. ǹjẹ́ nínú Suratul Fatiha yìí ẹjọ bàbá Màdélékè ẹjọ bá gbé English Suratul Fatiha yìí wá káwọn èèyàn wá lè rí nínú Suratul Fatiha yìí ṣé Allah ló ń sọ̀rọ̀ níbí báyìí? ṣé ọ̀rọ̀ yìí jọ ọ̀rọ̀ Allah? ẹ jẹ́ ká wo ẹ máa gbọ́ ẹ jẹ́ nǹkan ká ẹ gbọ́ dáadáa o. ẹni tó wá bá Muhammad ó ní alhamdulillah ọpẹ́ ni fún Allah. Muhammad ṣáàkọ́ ni Allah, ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ náà ò kì í ṣe Allah, ìyẹn Jibril. Ó wá ní alhamdulillah ọpẹ́ ni fún Allah rabbil alamin tó jẹ́ pé kí ni o, ọba ayé. Arrahman aláàánú ni Allah, Arrahim ó tún já láàánú jùlọ. Maliki yawmiddin òun ni olùkápá ọjọ́ ẹ̀san. Iyyaka na'budu ó yẹ báyẹn, iyyaka na'budu kódà gan iyyaka na'budu ó máa sìn. ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ jọ́rọ̀ Muhammad, ìyẹn iyyaka na'budu yẹn. Wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ la máa wá ràn lọ́wọ́ wá, ọ̀rọ̀ Muhammad náà nìyẹn náà ò jẹ́. Oye tó bá fi lè jẹ́ pé àwa èèyàn la ṣàdéhùn la sọ̀rọ̀ yẹn tá a fi promise ẹni tá a máa sìn, kò gbọ́dọ̀ jálá àfún rẹ̀ náà ló sọ pé ìwọ là á máa sìn, ọ̀dọ̀ rẹ̀ là á máa wá ràn lọ́wọ́. aláàfún rẹ̀ náà ló ń sọ pé ìrẹ̀ là á máa sìn, ọ̀dọ̀ rẹ̀ là á máa wá ràn lọ́wọ́ wa. No, that is not a promise. òun sọ bíi pé òun kó wa sínú jogo, òun sọ tá a fẹ́ sọ fún wa nìyẹn, which is nonsense. Oye so ẹ̀yin fún ara yín ǹjẹ́ ibi nìsín ọ̀rọ̀ Jùbìrìlù ni alhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ Jùbìrìlù nìyẹn. Arrahman Rahim ọ̀rọ̀ Jùbìrìlù nìyẹn. Maliki yawmiddin ọ̀rọ̀ Jùbìrìlù nìyẹn. Iyyaka na'budu ìrẹ là á máa sìn, ọ̀dọ̀ rẹ̀ là á máa wá ràn lọ́wọ́ wá. ṣé ẹ mọ̀ pé iyyaka ìtumọ̀ iyyaka ni you, ẹni tá a dẹ̀ ń wò báyìí la lè lo you fún, ẹni tá a ń wò báyìí la lè lo you fún. ẹni tó dẹ̀ wà níwájú ẹ̀ tó ń bá a sọ̀rọ̀ yẹn messenger ni, kì í ṣe Allah, torí pé a messenger tá a rán wa ni, kì í ṣe Allah. kí ló dé tí Muhammad wá lo you mbẹ yẹn pé ìwọ là á máa sìn, ọ̀dọ̀ rẹ̀ là á máa wá ràn lọ́wọ́ wa? kí lẹ rí sí? Torí pé ẹni tó ń bá sọ̀rọ̀ ètò láyé ẹjọ́ má bínú fẹ́ sọ̀rọ̀ kan ẹjọ́ tó lọ. ó ń bẹ nínú alukur'an níbi tí Ọlọ́run ti sọ pé Ọlọ́run ní sayakulu. ẹ má lo Ọlọ́run, Allah ni, ṣe understand? So ẹ ṣí máìkì yẹn padà. ibi tí Allah ti sọ pé sayakulu na thalathatun rabi'uhum kalbuhum nínú suratul Kahf. Ọlọ́run ní tó bá jẹ́ pé ẹ jẹ́ mẹ́ta, èmi Ọlọ́run balẹ̀kí ọlá, èmi Allah. ẹ̀yin Allah ni kẹ́ máa lò. tó tẹ́ bá jẹ́ mẹ́ta, Allah mo sì kẹrin yín. tẹ́ bá jẹ́ márùn mo sì kẹfà yín.
so tẹ́ bá jẹ́ ok níbi wọ́n sì kẹjọ n tẹ́ fẹ́ sọ fún wa ẹni sùn Allah wà ní ìbẹ̀lẹ̀ ń sọ yẹn. aláwa ní gbogbo àyíká ìta wa. no ẹni sùn Allah wà ní slot ibi tí Jubililu àti Muhammad ti ń sọ̀rọ̀ yẹn Allah wà ń bẹ̀. so aláwa lọ́dọ̀ wa. nígbà tí Allah wà ń bẹ̀ ṣé Allah ò lè sọ̀rọ̀ ní kí ló rán Jubililu wá ṣe. torí pé Allah sọ pé kò sí ẹ̀dá kankan lẹ́yìn kalamullah èyí tá a mọ̀ sí Moses Musa onìkan òun àti alájọ máa ń sọ̀rọ̀ gbogbo àwọn lọ́jọ́ máa ń sọ̀rọ̀ one on one. onìkan la mọ̀ sí ká òun ló máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ ní Allah ló sọ̀rọ̀ máa ń bá la sọ̀rọ̀ òun nìkan ló máa ń bá la sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni nígbà tí ẹ máa gbọ́ ṣé ẹ lè fẹ́ rán mọ́ ṣé ẹ fẹ́ rán mọ́ lẹ́wà kẹ́ ẹ tún wá tẹ̀lé débẹ̀ pé tọ̀ ẹ̀wà tí mo rán ọ yàrá ó wá rẹwà tán tún tẹ̀lé mi padà kí ni ẹ lọ rẹwà yẹn fúnra yín nígbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ tẹ̀lé lọ tẹ̀lé bọ̀ kí ni aláàárán Muhammad kí ni aláàárán Jubililu níṣẹ́ wá sí nígbà tó mọ̀ pé òun náà àwọn jọ máa lọ àwọn jọ máa bọ̀ ni. Allah rán Jibril níṣẹ́ kì í ṣe torí pé bí Allah ò sí bí kò rán Jibril níṣẹ́ tẹ́lẹ̀ Allah wà níbi tán wà níbi tí mo wà. ṣálà lè sọ̀rọ̀ pẹ̀lú ṣálà lè sọ̀rọ̀. Allah ò ń sọ̀rọ̀ bọ̀ àwa ò lè. ta ló ń bá sọ. ó ń sọ ok ó ń sọ̀rọ̀ fún àwọn màláíkà rẹ̀. ta ni Allah ń bá sọ. ó ń sọ̀rọ̀ fún àwọn màláíkà rẹ̀. àwọn ẹni sùúrù àwọn màláíkà yẹn ṣébi kankan wà nínú Kùránì ibi tí Jubililu ti sọ pé Allah ló ń bá mi sọ̀rọ̀ kí n wá sọ fún ẹ. tí nínú Kùránì ó ń bẹ nínú Kùránì níbi tí Allah ti sọ pé ànábì tá a rán sí yín kò ní sọ̀rọ̀ kan àyàfi táwa Allah fi ránṣẹ́. jálá ló sọ bẹ́ẹ̀ àbí Jubililu ló sọ bẹ́ẹ̀ fún Muhammad. ètò láyé ta ló sọ bẹ́ẹ̀ sálà ló sọ bẹ́ẹ̀ àfa àyọmọ Jubililu ló sọ bẹ́ẹ̀ fún àfa Muhammad. àyọmọ ẹjọ mo fẹ́ kí n lọ́gbọ̀n lọ́kọ̀tẹ̀ sọ́nbẹ̀ yẹn jọ ètò láyé ẹ bá mi gbé bákúrà wá sọ wá tó lè bákúrà wá sẹ́gun ló bá ń gbé wá. Ayọmọ mo bá ẹ lò mí tí kò ì. ètò láyé ní sùúrù tó dé yẹn ní sùúrù. hold on so ètò láyé bí a kẹ ṣe sùúrù kí ẹ là ń pẹ́ ní ìsáré ó fẹ́ sọ̀rọ̀ ní tiẹ̀ ni so ṣé Asidik ok so Asidik lè ṣí máyé kẹ. ọwọ́ tẹ́sán pa Jubril pé ṣé ànábìtì wà no question Ayọmọ ni. Ayọmọ ìyá mi inú ẹ̀sìn ni so mo lè support ẹ kò sí ọ̀tọ̀ kan yẹn pẹ̀lú hold on kò tí ì béèrè fún support so tẹ́yìn bá sáré fẹ́ ẹni sùúrù ọ̀n sọ bẹ́ẹ̀ ọ̀n sọ pé àwọn ọmọ yẹn. hold on ṣe understand so kò jẹ́ wá látọ̀dọ̀ Ayọmọ náà notwithstanding so tẹ́yìn bá fẹ́ gbà béèrè tí ọ̀tọ̀ ni. irọ́ ibẹ̀ la ṣì wà ọmọ ìyá mi inú ẹ̀sìn ni mo lè support wọn tí wọ́n tọ́ káwọn ò mọ̀. ètò láyé lè continue pẹ̀lú Ayọmọ so tán bá ní the assistance wọ́n máa béèrè fún assistance ẹ̀yin ṣe lè mute for now. mọ nǹkan tá a máa ṣe sà ìbéèrè àfi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni tó bá mọ̀ pé òun mọ̀ òun lè dáhùn ẹjọ́ dáhùn ibi tí ìdáhùn ẹ̀ bá wà níbi tí Allah ti sọ́dá tó ti sọ̀rọ̀ direct nínú Kùránì àbí ibi tí Allah ti. ẹ jẹ́ mùsùlùmí sì wà lára ètò láyé. ó ṣáà rí bẹ́ẹ̀ mi àtayọmọ ṣe jọ ń sọ̀rọ̀ látàárọ̀. mo ní ẹ jẹ́ mùsùlùmí yẹn sì wà lára yín ẹ ṣé gan. ẹ jẹ́ mùsùlùmí wo ló wà lára ta. ó wà òun lè gbàmí láyé nsìn ó wà nbẹ. Suratul Baqara verse kini. 97. ok ẹjọ sá ẹjọ níbi tí Allah ti fẹ́ rẹ̀ tani kó bẹ̀ ká tá bá ti gbé dé àwọn aka fún ẹ. so tá a bá ti sọ̀rọ̀ ìntàfẹ́ náà ni pé kẹ́ máa wá defend ẹ̀ kì í ṣèjà kò síjà ń bẹ̀ tó bá àǹfà tó ń wá gbádá kì í tán sọ pé wọ́n tútù kùtù ẹ̀ wá bí kò wá defend ẹ̀ kò síjà ń bẹ̀ o. ó yá. ó ní kul man kana aduwan li Jibril fa innahu nazalahu ala qalbika بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكائيل فإن الله عدو للكافرين. àfa iṣẹ́ tó wà ń bí ilé ẹ̀ka yìí. Ben. للمؤمنين ní kíní parí sí bí bólẹ́ ti parí lil kafirin. Next àyà tó tẹ̀lé ní káfírin. Váàsì kan tẹ́ ẹni kan gbé wá ní ẹ kọ́kọ́ ka ilé ìná kí gbogbo ayé ó gbọ́. Ṣebí ẹni pé ibi tí Jibril ti dárúkọ ara ẹ ni òun náà ni mo mú wa. Ẹ̀ka kẹ́ẹ̀tù.
kó ìyá ànábì máa sọ Jibril wá bá ànábì ọlọ́run rán Jibril sí ànábì àwọn kan takò ní pé ọ̀rọ̀ ànábì Jibril Allah àwọn kan takò ní pé Allah kọ́ ló rán Jibril wá fún ẹ o ọlọ́run wá ń sọ fún ní pé ìyá ànábì máa sọ fún wọn man kana aduwwan li Jibril gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jẹ́ ọ̀tá sí Jibril fa innahu Jibril tẹ́rí yẹn nazalahu ala qalbika ó ń sọ̀kalẹ̀ sórí ọkàn rẹ̀ ni bí iznillah kó kọ́ sọ̀kalẹ̀ lásán kò ń ṣe pé ó ń sọ̀kalẹ̀ pẹ̀lú ìfẹ́ náà ara rẹ̀ kí ni tó ń sọ̀kalẹ̀ ó ń sọ àyá al-Qur'an kalẹ̀ ok bẹ́ẹ̀ ni bí iznillah pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ló fi ń sọ̀kalẹ̀ musaddiqan lótìtọ́ lima bayna yadayhi pẹ̀lú nǹkan tó gbé dání wahudan àti ìmọ̀nà wàbúṣùọ̀ àti ìdùnnú lil mu'minin kó máa bá gbogbo mùmìnì pátápátá. ṣé ẹ mọ̀ àkọ́kọ́ ni pé ta ni ṣé eléyìí náà tí ẹ̀ ń ka yìí náà ṣé Jùbìrìlù náà ló sọ eléyìí náà kalẹ̀ fún Muhammad àbí Allah ló sọ eléyìí direct? Jibril náà ni. Jùbìrìlù náà ni ok ó túmọ̀ sí pé ẹnu Jùbìrìlù náà ni Muhammad tún ti gbọ́ eléyìí náà. bẹ́ẹ̀ ni ọlọ́run ló rán Jibril sí Allah ló rán Jibril sí. ẹni sùúrù Jùbìrìlù ló mélé náà wá nígbà tó ṣe pé Jùbìrìlù náà ló sọ eléyìí náà kalẹ̀ òye eléyìí váàsì yìí lẹ́yìn 14 years tí Muhammad ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni váàsì yìí ń sọ̀kalẹ̀ ṣùgbọ́n tá a ní ìdílápá bíi ni pé ẹnìkan tó lè claim wípé òun lòun lọ́rọ̀ tí ó lè sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi ni òun lòun ètò láyò mo ń bọ̀ òun ni Allah ló máa sọ pé Muhammad ṣé òun rí iṣẹ́ tí mo rán sí ẹ á níbẹ̀ ní sà èmi ni mo rán Jùbìrìlù sí ẹ o torí pé gbogbo ohun tó ń sọ fún èmi ni mo gbé e fún o kò ní jẹ́nu Jùbìrìlù mọ́ now ǹjẹ́ bá sì wọ́n á wò ní Kùránì tí Allah sọ direct tí ò ṣẹnu Jùbìrìlù. tọ́tẹ̀ béèrè náà la mú wá fún yín o. ibi báyìí n tó wà ń bí Jùbìrìlù gbèjà ara rẹ̀ ní nígbà tó ń bù mọ́gánà àdúwà ń lé Jìbìrìlù àjọ mọ́ ń bọ̀ ẹni sùúrù sà ta lẹni tí ó ń bá Jùbìrìlù ṣọ̀tá eléyìí straight yìí tí n bá lọ́mọ kan torúkọ mi bá ń jẹ́ Olúwaṣọlá tí wọ́n wá ń parọ́ mọ́ mi tí máa ń ta ló ń parọ́ mọ́ Olúwaṣọlá náà ṣé wọn ò mọ̀ pé mi ni mò ń sọ gbogbo ohun tó ń wí yẹn fún ẹ wọn mọ̀ pé mi mò ń sọ fún ẹ ni kí ló dé tó ń sọ pé mi kọ́ ìyẹn go straight torí pé èèyàn méjì náà ló ṣe ń sọ̀rọ̀ ẹnìkan tó lè prove fún wa wípé èmi ni mò ń rán Jùbìrìlù sí òun làlá direct pé Muhammad èmi ni mò ń rán Jùbìrìlù sí ọ torí pé mò ń rán gbogbo ọ̀rọ̀ tí ń sọ fún èmi ni mo sọ ṣó wà nù Kùránì. ẹni ibi tí Jùbìrìlù ti dárúkọ ààrẹ mú wá fún yín sìn ẹ tún yí padà ẹ tún yí padà. lẹ́yìn 14 years tí Muhammad ti bẹ̀rẹ̀ iṣẹ́ ló ṣe mọ̀ pé Jùbìrìlù ni Jùbìrìlù ń jẹ́ ni. ẹ tún yí padà. ẹni sùúrù ṣe mọ̀ pé Muhammad ó lẹ́ni tó introduce tó sọ pé Jùbìrìlù ni Jùbìrìlù ń jẹ́ fún Muhammad níbẹ̀rẹ̀ ṣe mọ̀ pé wà. ẹ mú wá. ẹ mú wá sẹ́ẹ̀. níbi tí ẹjọ bàbá Adeleke níbi tí Khadija ti sọ pé nípa ọ̀rọ̀ Jùbìrìlù àtàbúrò ẹ̀ tí wọ́n ti ń ẹjọ́ ṣé a lè rí sà. nínú Al-Qur'an ni àbí. ok so kílẹ̀ mo bọ̀ a máa fẹ́ tẹ̀síwájú so Khadija ṣe mọ̀ pé tẹ bá wo tẹ̀sírí ní yá àyù àlùmọ̀dẹ́sì. ẹ̀dùn náà ṣínú Kùránì náà ni Khadija ti sọ. ọ̀dọ̀ Khadija ló sá lọ àbẹ̀kọ́ ni. ṣé ẹ lè mú jáde ń bẹ́ẹ̀ tó dárúkọ Khadija nínú yá àyù àlùmọ̀dẹ́sì. ṣèbó wà náà Al-Qur'ani pé ṣé Muhammad ìbéèrè tí mo béèrè simple ṣé Muhammad sá lọ tàbí ò sá lọ. ṣé ó kọ sínú Kùránì pé ọ̀dọ̀ Khadija ló sá lọ. ṣé ó kọ sínú Kùránì pé ọ̀dọ̀ Khadija ló sá lọ. Ọlọ́run ṣóṣà sá lọ bí kan àbí ò sá lọ. ibo lẹ ti rí nínú Kùránì pé ó sá lọ sọ́dọ̀ Khadija ẹ̀yin ẹ gbà àdìsí gbọ́lẹ̀ kan yẹn àfáà yẹn bá yín sọ̀rọ̀ àdìsí àmọ́ ẹ gbà gbọ́. ẹ jẹ́ kí n wò wá ná ó dàbẹ̀ kó wà ní Kùránì. wọ́n ní àwọn fẹ́ gbé jáde nínú Kùránì níbi tó ti dákọ̀ Khadija ó yá ẹ gbé jáde. tó ti dárúkọ Khadija báwo kí ló ń ṣe báyìí.
ṣé ibi tán ti dárúkọ Khadija ni à ń bẹ́ẹ̀ sọ ni àbí báwo lànàbì ṣe mọ Jùbìrìlù? At least àkọ́kọ́ tí Jùbìrìlù yọ sànàbì ní fásì àkọ́kọ́ ló yẹ kí ẹ̀yin lẹ Jùbìrìlù ti sọ dárúkọ pé tọ́ Khadija kò ana ṣe mo Jùbìrìlù ana dárúkọ rasul Khadija. oh God jọ farabalẹ̀ ibẹ̀ yẹn first fast ló yẹ kí Jùbìrìlù ti introduce ẹ̀ sànàbì pé tọ́ òjíṣẹ́ Allah lòun tó ń wá bá òjíṣẹ́ Allah ni mí tí mo wá bá ọ o oyè ṣó wà ń bẹ̀ àbí ò sí àbí Jùbìrìlù ò sọ pé òjíṣẹ́ Allah lòun kò lè dárúkọ ẹ̀ fún. Tani. ibi yìí nìsín kò kí n ṣe introduction oye ok immediately tí Muhammad fẹ́ bẹ̀rẹ̀ first verse nínú Kùránì Jùbìrìlù yẹn kàn yọ sí ni kò introduce ààrẹ bó ṣe dọ́dọ̀ ẹ̀ báyìí ó kàn ní ikra bismi rabbika alladhi khalaqa kò dárúkọ ẹ̀ fún kò introduce ààrẹ kò bá a sọ ẹ̀ kan. àbáwọ̀ ètò láyé. mo wà pẹ̀lú bàbá mi Ayọ̀mọ́. nípa ń tẹ̀ béèrè ẹjọ́ àfáà mi ní àṣírí kẹwà ìfúnmẹ́kì. so nípa ń tẹ̀ béèrè nípa pé bó ni Khadija bó lànà bí sì mọ̀ pé màláíkà Jibril ṣe bó sá lọ bá Khadija ó tó di pé ànábì Muhammad tó wà àwọn òjíṣẹ́ Allah mi ò ti wá lẹ́yìn tá a mọ̀ pé òjíṣẹ́ Allah ni wọn tó sì jẹ́ pé gbogbo ẹnìkọ̀ọ̀kan wọn náà ń gba wáhì látọ̀dọ̀ Allah látẹnu Jibril. So Jibril kì í ṣe ànábì nìkan òun ló kọ́kọ́ fún ní wáhì, so ó ti fún àwọn ànábì tó kọjá lọ náà ní wáhì. So ìgbà tó dé bá ànábì nínú tó ìhọ́ tó sọ pé ikra máa kà tó bẹ̀rẹ̀ sí ní kà tó ní kó máa kà pẹ̀lú orúkọ ló tó sá lọ sọ́dọ̀ Khadija. So tó bá fi mú yín gbà pé ọ̀dọ̀ Khadija tó lọ yẹn torí pé àdìsí ló sọ pé ọ̀dọ̀ Khadija ló lọ, that means pé ó yẹ kí ẹ gbà pé àwọn àdìsí kọ̀ọ̀kan tá a bá ń sọ náà. rárá èmi ò bá yín, ṣé mo ti dárúkọ àdìsí bíi pé àdìsí kan ló sọ̀rọ̀ Khadija gbogbo ìbéèrè tí mo béèrè ni pé níbi yá ayú alimọ̀dẹ́sìr ìwọ tó ń pariwo daṣọ bòmí oye kí ló wà lábẹ́ ẹ̀ ni mo béèrè lọ́wọ́ yín. So ibi tí mo wá ń try láti ṣàlàyé fún yín níbẹ̀rẹ̀ náà nìyẹn níbi irú Suratul Fatiha àtẹ̀bí léèrè wípé irú nǹkan yẹn báyẹn bó ṣe bí léèrè yẹn tí ó sì yóò fọ́ sí wẹ́wẹ́ òun náà ní hadith. So tá a bá ti ń sọ̀rọ̀ lọ ẹ má bínú bàbá mi òbí tẹ̀lé tá a bá ti ń sọ̀rọ̀ lọ. ètò láyé ẹja move sí topic mi Ayọ̀mọ́ ẹ sì mute náà torí heco. So now kò sí insurance wípé ẹnìkan wà tó pé rẹ ẹnìkan kan wà pé Allah sọ̀rọ̀ nínú Kùránì kò sí insurance kankan oye so ẹja move lọ sí next topic. So ẹ̀rí ń pé ẹ wá bá Khadija, so àwọn àlàyé táwọn Ibn Kathir tán ṣe àdìtì náà sọ àwọn Al-Kutubi tàbá gbogbo wọn ló sọ Quran 96, so tó bá lọ ka Quran 96 so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú Quran 96 tó fi sọ kalẹ̀ nípa pé Muhammad pàtí áńgẹ́lì tó fún lọ́rùn pa tó ní pé kó kà tí Muhammad sọ pé wọn ò lọ sí skul wọn màwé kà, so ìyẹn ní láti máa fún lọ́rùn kó gba létí pé ṣé dídìrín òpònú ní ẹni báwo ló ṣe máa kí 40 years of age tó nílé kà, so ẹ̀mẹ́ta ni ẹ̀ńjẹ̀ yẹn gba létí. Adeleke mú ẹ̀yẹ wa mọ́ ni. ọ̀gá ó mute mic jáde gbé wá. ó yẹ gbé wá. mo ti rí pé mute mic yẹ. ìtìláyé bẹ́ẹ̀ sáré kún bẹ́ẹ̀ ọwọ́ ti bẹ̀rẹ̀ láyé lálẹ́ ìbàdàn. ètò láyé ọwọ́ ti báyìí. àfa Ayọ̀mọ́ ẹjọ mute fún mi lẹ́fídẹ́ǹsì wípé Allah ló sọ̀rọ̀ nínú Kùránì mo bí ẹ ò rí yẹn fi ilẹ̀ o ò rí nǹkan kan fi hàn mí nínú Kùránì bó ṣe pọ̀ tó láti bẹ̀rẹ̀ tó parí. nípa náà ló sọ̀rọ̀ àbí lọ́sùn Suratu Taha. mute mic ẹsẹ̀ kí sáré kà bí wọ́n ṣe gbádìí ìdìrín lè títàn fún lọ́rùn pa, so jẹ́ sáré kà jọ má bínú. nínú Kùránì ni o. tẹ bẹ́ẹ̀ ni so mute mic ẹjọ. ẹsọ àyà yẹn káwa náà máa wò ó. àní mute mic yẹ aláyé jọ. àní kẹsọ àyà yẹn náà káwa náà máa wò ó. ẹ lọ wo Quran 96 verse 1 to 5 Ibn Kathir ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí Muhammad bẹ̀rẹ̀ sí ní gbáyà tí wọ́n kọ, so ẹ mute mic yín àdìt kọ́ mo fẹ́ kà. so tẹ bá dẹ̀ nídìí àdìt yẹn náà máa tún kà, so ẹ jẹ́ mo fẹ́ wo nǹkan tó bá yẹ kí gbogbo wa lè rí ni o, ṣé gbogbo lè rí. So the beginning of the prophethood of Muhammad and the first
of the Quran Quran review. 96 ilẹ̀ pé o kì í ṣe Ibn Kathir. Quran 96. Hold on. Ṣe bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú Quran ló lálàyé tó jẹ́ sọ̀kalẹ̀. So kẹ́ mute mic yín tẹ́ bá mọ̀ kẹ́ ẹ̀ dẹ̀ máa ṣe sùúrù náà. So now, ṣé kí n screenshot ẹ̀ wá kí gbogbo lè bá a rí? Ẹ jẹ́ kí n screenshot ẹ̀ wá, ètò láyé máa sọ̀rọ̀ lọ́jọ́ kí n gbé wá. Quran 96 tẹ̀ sọ yẹ Quran ló wà ń bẹ̀ so ibi láti wà aláàkì ni o. ọ náà ni ibi tó ti wá wà nínú aláàkì kan ti fún lọ́rùn tó ti gbá ìtì ẹ̀ ńlá sọ torí pé àwọn ọ̀rọ̀ yẹn kò lè. arákùnrin ayọ̀mọ̀ mo gbọ́ yẹn rí bí mo bá ń fa wà láti ẹ ló níbi tí n tẹ́mi bí ní ìsìn báyìí dágbà wípé aláòrán Jùbìrìlù níṣẹ́ torí kò sọ̀rọ̀ mbẹ̀ Jùbìrìlù àti Muhammad náà jọ ń pa náà jọ ń kún ẹ jẹ́ sáré kà. so lẹ́yìn aṣẹ̀ṣẹ̀ wá wò pé ṣálá àgbọn ti ẹ̀gbọ́n Jùbìrìlù rí à ń bọ̀ mbẹ̀ ẹni tí ò ẹ bá kásà. So wọ́n ní pé súrátù gbogbo tẹ́nìkan sọ pé súrátù táwọn 96 tí mo dárúkọ ipe ikira ló wà níbi ibẹ̀. So ìtumọ̀ ikra náà ni pípé máa sọ wípé so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi ní kó máa sọ wípé Ibn Kathir bá fẹ́ ṣàlàyé ó gbọ́rọ̀ rẹ̀ wá ó ní the beginning of the prophet tẹ́ bá ní issue ẹ kọ lẹ́tà sí Saudi Arabia kẹ̀dẹ̀ lọ bá Ibn Kathir àlàyé àwọn àáfàá yín nípa súrà yẹn ni mo fẹ́ kà yìí so tẹ́ anybody tó bá ní issue pẹ̀lú nǹkan tí mo fẹ́ kà so kó gba Saudi Arabia lọ so àjọmọ́ ẹ̀dẹ̀ mute mic yín ṣáàṣe Ibn Kathir ẹ̀dẹ̀ ní màtó àfẹ́ kù. So the beginning of the prophethood of Muhammad and the first of the Quran revealed. Wọ́n ní ìbẹ̀rẹ̀ bí Muhammadu ṣe bẹ̀rẹ̀ òjíṣẹ́ iṣẹ́ tó sọ fún òun gbà àti àyà Quran tó sọ̀kalẹ̀ tó kọ́kọ́ sọ̀kalẹ̀. Imam Ahmed recorded that Aisha said àwọn imam àwọn mùsùlùmí ló gbà látàgbà Aisha. The first thing that began happening with the messenger of Allah from Revelation was dreaming. ẹjọ yín mọọdì ẹjọ drop láti Ṣé mi ni a máa drop ẹ kó o ṣe sùúrù? Èmi kọ́ ní Ibn Kathir náà ẹ ṣe sùúrù. So Aisha ló wá ń sọ only the first thing that began happening with messenger of Allah from Revelation was dream that he would see in his sleep that would come true. Ó ní gbogbo nǹkan tó kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ sí Muhammadu jíṣẹ́ Allah ni wípé ó máa ń lálàá aláìdẹ̀ máa ń wá sí ìmúṣẹ. He would not see any dream except that it would come true. Ó ní kò lè sí alákan tí Muhammadu máa rí o àyàfi eléyìí tó máa ṣẹ just like the dream clearer of the daybreak. Ó máa rí kedere tílẹ̀ bá ti mọ́. So the seclusion became beloved to him. So kí wárápá kí gírì kó máa gbé Muhammadu ó wá jẹ́ nǹkan tí Muhammadu nífẹ̀ẹ́ sí pé kí gírì máa gbé Muhammadu ti nífẹ̀ẹ́ sí. So he used to go to cave of Hira. Muhammadu dẹ̀ máa lọ sínú cave tí wọ́n ń pè ní Hira. Devote himself to worship. Ó máa ń ṣe ìjọsìn there for a number of nights. A máa ṣe ìjọsìn yẹn lálẹ́ bí gírì yẹn and he will bring provision for that. Then he will return to Khadija. Ó dẹ̀ máa kó nǹkan tó máa jẹ ó dẹ̀ máa kàlà sọ́dọ̀ Khadija and replenish his provision for a similar time. This continue. So ó máa tó bá ti ṣe ìyẹlé ní a tún padà lọ́la a tún ṣe ìyẹlé ní a tún padà lọ́la láti máa kó oúnjẹ láti padà sínú abẹ́ àpáta tó ń dúró sí yẹ. This continue until the revelation suddenly came to him while he was in the cave of Hira. Ìfẹ́ tí Muhammadu máa ń ṣe yìí ó wá tẹramọ́ ó tẹramọ́ láti tún máa ṣe títí tí wáyé tó fi bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún Muhammad. The angel came to him wọn morúkọ áńgẹ́lì yẹ wọ́n ní áńgẹ́lì kan wá bá to him while he was in the cave. Áńgẹ́lì kan wá bá Muhammad tó wà nínú cave and said read. So áńgẹ́lì yẹn wá bá Muhammad pé Muhammad kà. The messenger of Allah said Muhammad jíṣẹ́ Allah wá sọ wípé I reply I am not one who read. Èmi tó ní kí n kà yìí èmi ẹ̀kọ́ ò gba ara mi kọjá èmi gẹ́gẹ́ ò dẹ̀ gba ara ẹ̀kọ́ kọjá olódo afọ́fúngbẹ́mu ni mímí ilé ka. Then he said ó sọ fún angel yẹ bẹ́ẹ̀ torí pé Allah ò ní mọ̀ pé Muhammadu ò lè kà. So ó ya angel lẹ́nu pé ṣé di ẹni tó rán òun níṣẹ́ sí Muhammad tó jẹ́ Allah so ponú kò mọ̀ pé Muhammadu ò lè kà ni. Jùbìrì fún alára ẹ̀ náà mọ̀ pé Muhammadu ò lè kà. So báwo lẹni èèyàn ṣe máa rán mi sí ẹni tí ò lè kà tó wá ní kí n sọ fún pé kó kà. Ìyẹn sọ pé òun ò lè kà òun ò kàwé. So the angel sees me. Angel yẹn wá ó dì mú pé olórí burúkú and press me youth I could no longer bear it. Ó wá fún Muhammadu pa pé ayé bọ̀bọ̀ ẹ̀ ti bàjẹ́ eléyìí lárùn sí ayé ẹ̀ ti bàjẹ́ máa pa ẹ́ lé ní níṣẹ́. Ó fún pa
tí a pé Muhammadu ẹ̀mí ẹ̀ ò gbé mọ́ ikú, ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́, so ó fún tán yányán. Then he released me and said, so ìyàwó pé àbò ń ṣeré ni, so wá tún fi kalẹ̀ pé olórí burúkú yóò máa come to his sense. Then he released me and said, read. Ó wá tún Muhammadu sọ fún pé olórí burúkú àní kò kàṣẹ́ Muhammadu. So wá tún dá lóhùn pé I am not one who read. Mi lè ka jọ má pa mi mọ bá ṣe ń kàwé mi. Mo gẹ́gẹ́ bí àwọn afáfúngbé mu Nàìjíríà, àwọn mùdírù, àwọn àbíbù àbí gbogbo wọn, àwọn ẹ̀mí àyè bí àwọn náà ò ṣe lọ sí school àmì náà ò ṣe lè ka illiterate ní gbogbo wa. So he pressed me the second time. Ó kàn tún fún mi lọ́rùn lẹ́lẹ́kejì ni, and I could not bear it. Ó ní bó ṣe tún fún un lọ́rùn lẹ́lẹ́kejì yẹn, ó fẹ́ tún pa òun pèsè. Ó ní ó fún un débi wípé ẹ̀mí ọ̀hún ò tún gbé mọ́. Kí ló wá dé lórí pé kí n kà mí tí mi lọ léèwé? Ó ní ẹ̀mí ò lè gbé, ẹ̀mí fẹ́ bọ́ lára wọn. Then he released me and said, read in the name of your Lord who has created you until. So ó fi lẹ́lẹ́kejì, ó wá ní kó máa kà nípa orúkọ Olúwa tó dá ẹ until he reached the ayat. So títí tó fi wá bọ́ síbi aya yẹn, that which he knew not, tó jẹ́ pé Muhammadu ò mọ̀ tẹ́lẹ̀. So he returned with those ayat. So ó wá padà wálé pẹ̀lú àwọn aya yẹn with his heart trembling. So ẹ̀mí ànábì, ẹ̀mí ayé ń já, ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ lára ẹ̀, ọgbẹ́kan ń já until he came home to Khadija. So báyìí ni Muhammadu sáré nígbà tó fẹ́ tẹ́mi ẹ̀ ti kúrú, tẹ́mi ẹ̀ ti fẹ́ bọ́, ó sáré délé, ó wá bá aya rẹ̀ tó ń jẹ́ Khadija, and he said, dáṣọ bò mí pé kó dáṣọ bò òun, èmi ti fẹ́ bọ́ lára òun. So they wrap him up until his fear went away. Ẹ̀rù tó wá ń bà nípa pé olórí burúkú tó ìyẹn Jùbírì tó fẹ́ fún wèrè pa àti wèrè tó fẹ́ fún pa, ìyẹn Muhammad àti Jùbírì tí aláàjọ àwọn wèrè mẹ́rẹ̀ẹ̀ta tán jọ ń bára wọn ṣeré nínú cave. So àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn. So ó wá sọ gbogbo ìtàn yẹn, ó sọ fún Khadija. So ibi tí àfáà kan bí mi léèrè ni pé ibi tí Muhammadu tán ti bẹ̀rẹ̀ sí ní gà lọ́rùn. So according to Ibn Kathir, tẹ bá ní ẹni ọ̀dà àyànmọ́ ẹ̀mí tí yẹn echo. So tẹ bá ní contrary opinion sí nǹkan tí mo kà yìí, so ẹ̀yin lè mú ti yín wá tàbí kẹ́ ẹ lọ kọ́rẹ́. Èmi kọ́ mo kọ́, Ibn Kathir òun ló jẹ́ ká mọ̀ pé Jùbírì àbí áńgẹ́lì tó wá bá nínú cave yẹn kò dárúkọ ẹ̀, ó fún un lọ́rùn pa. Ẹ̀mí Muhammadu sì ó gbọ̀n, ẹ̀mẹ́ta ló ṣe. Ìwẹ̀ tẹ̀síwájú. Ẹ rí i pé bàbá Adeleke, ẹ rí i pé ibẹ̀ yẹn mo ń bọ̀ ní sùúrù. Ẹ rí i pé níbẹ̀ yẹn Allah ò rán Jùbírì lò níṣẹ́ sí. Muhammad fúnra ẹ̀ ló lọ fa iṣẹ́ àwọn àlìjànnú. irú onímọ̀ kan jẹ́ kí èèyàn parí ọ̀rọ̀ rẹ̀ ní sùúrù, jẹ́ kó parí ọ̀rọ̀ rẹ̀. àlìjànnú ló yọ sí Muhammad bẹ́ẹ̀ yẹn. Oye, àlìjànnú tó dẹ̀ yọ sí yẹn, àwọn àlìjànnú kankan ni àwọn ancient spirit. Oye ló mú mbẹ̀ yẹn. Àwọn àlìjànnú tó máa ń jà bára nǹkan ni gbogbo ibikíbi tó máa dé. So àlìjànnú tó ń pè yẹn òun ló yọ sí, ló jẹ́ kó máa ṣe, ló jẹ́ kí ó ṣe pé plot yẹn kíní tó ṣe yẹn àti gbà yẹn ni Muhammad ò ti gbádùn ní ọpọlọ títí tó fi jáde láyé. Ní tó bá níbẹ̀ yẹn lójijì, àlìjànnú ló yọ sí. Oye, so àlìjànnú tó dẹ̀ pé Muhammad fúnra ẹ̀ ló pe àlìjànnú tí àlìjànnú fi wá, kì í ṣe anybody, kì í ṣe supreme being kankan ló rán níṣẹ́, ló rán àlìjànnú wá. Tẹ́yìn náà bá mú iṣẹ́ burúkú kan tẹ́ ń sá, oye supreme being kan ló máa rán sí, tẹ́ bá ti porúkọ ẹ̀ dandan ni kó dá yín lóhùn, torí ẹ pé ni yóò sì wá. Oye báyìí, so guardians lásán lálìjànnú yẹn jẹ́ fún, gẹ́gẹ́ bíi pé nígbà tó ti pé tó ti dáhùn, ní tí Muhammad fẹ́ ni pé tó bá gbogbo ìgbà tí n bá ti ń pè ẹ máa dáhùn, àlìjànnú ni. Àfi tẹ́ ẹ bá rí váàsì kan fún mi tó sọ pé tọ̀ èmi o òjíṣẹ́ Allah ni mo jẹ́ o, wọ́n rán mi wá bá ẹni tí ò bá ti sí yẹn. So ètò láyé tí wọ́n tó sọ̀rọ̀, tábà tó wá rẹ̀ nìkan tó bá tó béèrè pé báwo la ti fi mọ̀ pé àlùjànnú ni. So ó dà pé àyà kan wà lókùnrin àmì tí tẹ bá rántí ibi tí Jùbírì tó ti ń sá tí ò ní wá bá Muhammadu torí pé ajá wà lẹ́gbẹ̀ẹ́ Muhammad. So láti tó máa túmọ̀ sí torí pé àlùjànnú lẹ́ àkọ́jú tó bá bàbá àgbẹ̀ ṣe gbé kalẹ̀ àtàwọn òyìnbó wọ́n ní ẹ̀mí òkùnkùn ní nǹkan tájá máa ń rí. So tí Jùbírì bá ti rájá tó bá ti wá gbé wáyé bá hold on. So ó máa ń bẹ̀rù ajá. So ẹ̀rí kejì náà tún nìyẹn. Àní ètò wo lẹ́ ń ṣe báyìí, tọ́pìkì ilé wà báyìí, ẹ kàn ń gbélé yìí ẹ mú lọ báyìí, ẹ ń gbélé ẹ mú lọ báyìí. Kí náà bẹ̀rẹ̀ kí ló sọ? Ibo náà ti fún lọ́rùn adẹ̀ fún yín. So náà tó bá wà báyìí. Ètò láyé ló bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, kò kí ń ṣe àwọn aláfẹ́. Hold on, tẹ bá fẹ́ dá sétò ẹ̀ hold on. So topic yẹn ilẹ̀ bẹ̀rẹ̀ topic, èmi wà gbé àdìtì wá fún yín nìsín. So ká tẹ̀síwájú.
ṣe understand so ẹ jẹ́ kí n gbé àdìtì kan wá kí mi fi béèrè gbogbo àpá wà lábẹ́rẹ́ Adeleke ẹjọ́ kẹ́ tó gbé àdìsí ọ̀rọ̀ yìí kún bẹ́ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ so alákọ̀ọ́kọ́ ẹ pé Jibril ẹ pé Ànábì ẹ ní àkùrin ẹ pè ní olórí burúkú sẹ́rí tán mo máa ń wo kí ni tó mo máa ń rí táwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bá ń sọ̀rọ̀ kódà àwọn ti bú Àṣedíkì lálẹ́ sọ̀rọ̀ tí wọ́n sọ pé àwòrè àwọn gbogbo wọn sì ń bá ètò láyé sọ̀rọ̀ aláìmí láìkè sẹ́rí táwa fi máa sọ̀rọ̀ gbogbo pé olórí burúkú Ànábì àti sọ̀rọ̀ gidi gan káyé wá dáa tó ká tó máa sọ èpè Àdélẹ́kejì ẹ pé ṣé ẹ̀yin sọ pé ẹ̀yin náà gbé ìbò ayé tèmi dájú Mohammed dọ̀nà ṣé sọ pé ẹ gbé ìbò ṣé sọ pé ẹ gbé ìbò ni àbẹ gbé ìbò ẹ ṣì ó dọ̀nà tẹ bá fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí mo kà ẹ̀yin lè ka ti yín ṣe understand olódo ni Mohammed èmi kọ́ mo pè lólódo tẹ bá lọ ka Yasin kẹ́ sọ pé ó tún pe Mohammed náà lólódo ṣe understand ibẹ̀ yẹ kọ́lá dẹ̀ ń lọ nǹkan tí mo kà tí wọ́n béèrè as ẹ̀rí mo ní wọ́n fún Mohammed pa ẹ̀mí dẹ̀ fẹ́ bọ́ lára ẹ̀ so ok ẹni tí ò ṣe afọ́fúngbẹ́mu tẹ sọ pé kò yá wèrè ẹni tí wọ́n wá bá ọmọ 40 years of age tí wọ́n wá gbé wá bá ń pé kó kà tí ò ṣé mi mo ní kó má lọ sí school ni ìyẹn gan wà ìlú gbà pé ṣé lórí burúkú lélẹ̀ ni wáyé tẹ́lẹ̀ òfin lè kà so wáyé tí Allah ò fi mọ̀ pé Muhammad ò lè kà ṣé mi mo ní blame yẹn ẹ̀dọ̀ ọlọ́pàá ní kẹ̀tì Ọlọ́run Adeleke ọ̀gá wa ṣẹ́rí alákọ̀ọ́kọ́ tẹ́ bá ní àwọn náà we are not that good in English but at least we are trying our best to be good so tẹ́ bá ní ẹ tún kàn pé seclusion tẹ́ tún yẹn ṣé wàá pa ni àbí ọ̀tọ̀ ní school bí kẹ́yìn lọ Àdélẹ́kejì táwọn sọ pé they press someone kí ni tí mo press ṣé wọ́n fún lọ́rùn ni so tẹ́ ẹ bá fẹ́ tú ọ̀rọ̀ ẹjọ́ tá bá wà bias. ẹjọ́ ṣe máa tú ti yín ẹ bá máa tú bíbẹ̀ yẹ then he press me àbí ẹ kọ́ mú he seize me ẹ kọ́kọ́ túbọ̀ yẹ kí wàá mú mọ́ he press me. ẹ jẹ́ ká tẹ́ bá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti fi tẹ́ ti sọ pé Ànábì wọ́n wá tọ́wọ́ ní èèyàn wá seclusion ni pé ó like people so kì í ṣe wárápá nílẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ àgbọ̀ kankan ní gbogbo ẹ̀ nǹkan tá a fẹ́ yẹ kẹ́ bá wa ṣe ni pé bẹ́ẹ̀ ṣe mi ní wọ́n ti àgbọ̀ yín ṣe ń gbárábìkì ẹ̀ wá. ẹ má bínú ibi tẹ́ sọ pé seclusion ni mo ń tún fún yín pé tí wọ́n ní ìyàwó seclusion so that means pé kì í ṣe kó ní wárápá that person ó wà isolated away from people ẹ tẹ́kì kódà kí n mọ ibi tẹ́ fẹ́ gbé dictionary yín wá ní tó máa gbé fún yín nìyẹn. so ẹ má wọlé ẹ bá wa tún bí tàti seize Mohammed yẹ tán wá fún pa. ó yà ẹ̀yẹ kì í sọ fún yín tán bá ní they seize someone so tán bá ní ok mo wá bá bàbá mú ọmọ nísìn ó kàn seize and press they can use that one ọ̀rọ̀ yẹn pé wọ́n fi tẹ̀ ní fún pé wọ́n tẹ̀ lọ́wọ́ pé kó lè bá sọ̀rọ̀ ni so ó ní wọ́n ó disturb títí tí ẹ bá wa sọ Yorùbá ẹ má tún lo English tó da gbogbo ẹ̀rú English nílẹ̀ ẹ bá wa sọ Yorùbá so wọ́n tẹ̀ ní fún báwo náà ṣe tẹ̀ ní fún so báwo wọ́n kọ́ seize ẹ̀ so kọ́ tó wá tẹ̀ ní fún. ó gbà mú ni ó seize ẹ̀ if tó máa ní ọlọ́pàá seize I seize you yìí ṣe pé ó gbà mú ó kìgìrì pé ó kàn gbà mú báyìí pé ẹni tí kò rẹ̀ rí kò dá mọ̀ first time tó lọ náà I seize you ni ẹni tí ò rí so I seize you. ọlọ́pàá ò kí ń lo seize tẹ́ bá fẹ́ lo seize so ọlọ́pàá bá mú yàn táyà bá ti múyàn so wọ́n máa káwọ́ ẹsẹ̀ yìí wọ́n seize wọ́n so ṣẹkẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ ṣé wọ́n so Muhammed náà ṣẹkẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ according to ọlọ́pàá tó mú Muhammed níbà péjú bí ọlọ́pàá. so sẹ́ẹ̀rì ibi tí mo fi sọ pé maybe you are not that good in English. nǹkan tẹ ideology tẹ mú wa ni tọ́lọ́pàá bá báyàn let me tell you tọ́lọ́pàá bá báyàn before they handcuff him yẹn sọ fún ọ pé seize tamani seize that means pé you should beat. ọlọ́pàá yìí ló seize so tẹ bá fẹ́ tún pé yẹn seize someone so it's not pé that means pé. kí ni wọ́n ṣe fún ẹ̀kan sọ́n Yorùbá kí ni nǹkan tán ṣe fún níbi bẹ̀yẹ. Adeleke tọ́mọ ní kíyàn tẹ̀yàn nu ẹ̀tẹ̀. kí ni nǹkan tán ṣe fún jàre. wọ́n tẹ̀ nínú. ẹ báwo náà ṣe tẹ̀ nínú. kó lè fi sọ̀rọ̀ ni. ẹ wá ṣe sùúrù báyìí wọ́n tẹ̀ nínú àbí ẹ wá tẹ̀síwájú ẹ ṣe sùúrù ó wá ní until ẹ máa gbọ́ o they press me and bọ̀ ẹ jẹ́ kí n wo bẹ̀yẹ youth I could no longer bear it so ẹ túbọ̀ yẹn náà mọ̀. so tí wọ́n ní they press me wọ́n tẹ̀ mí nínú so ó wàhálà mi títí tí mi fi lè tí mi lọ́nà àbáyọ àyàfi pé kí n sọ̀rọ̀ sí kò dánú tẹ́lẹ̀ so ìgbà tó ti wá tẹ̀ nínú tó tẹ̀ nínú. àyàfi kí n sọ̀rọ̀ sí ló wà ní àbí. I could not bear it mi lè endure ẹ̀ mọ́. so ẹ máa gbọ́ kò lè endure nǹkan yẹn mọ́ nítorí pé nǹkan yẹn ó ti mú ìnira dé nìyá àbí.
So okay, let me tell you one thing. tó ti mú nira dé nìyẹn. Yes, ó ti pọ̀ jù. ẹjá ara máa lọ báyẹn ṣe sùúrù báyẹn gbé next one àwọn náà wà báyẹn. ó wá tẹ̀síwájú ó ní and with my ó wá tẹ̀síwájú máa gbọ́ o so he returned with those ayat with his heart trembling until he came. kí máa pé nǹkan wà trembling kí ni ìtumọ̀ yẹn náà. Tá máa ní nǹkan wà trembling àyà rẹ̀ ń já ara rẹ̀ sọ kìkìkì. so ẹ dẹ̀ mọ̀ pé ẹ máa gbọ́ tó máa pẹ́ àyè yẹn sọ kìkìkì tí yẹn máa fẹ́ sọ pé àyè yẹn fẹ́ sọ kìkìkì ó lè jẹ́ pé yẹn ń sáré ó lè jẹ́ pé ìnira tẹ́lù bá ba èèyàn. so so nǹkan tí wọ́n ń ṣe fún so wọ́n ti fún lọ́rùn pa wọ́n ti fi gbogbo ẹ̀ fún ààyè ẹ̀ tí ń já níbi tó yẹ pé ìgbà tó wá délé ẹ máa gbọ́ ìgbà tó wá tún délé nǹkan tó kọ́kọ́ ń pariwo ni pé daṣọ bò mí daṣọ bò mí daṣọ bò mí so ẹ daṣọ bò mí ní nǹkan tó pariwo nítorí pé ààyè ẹ̀ ń já. Are you at least let me talk again? Okay, I don't tune you. I don't talk náà ni. Okay, mo ti gbọ́ pé ó ní daṣọ bò mí ẹ jẹ́ kí mi wá tún tọ̀dọ̀ mi fún yín bẹ́ẹ̀. So ìgbà tí ó ní nígbà tí wọ́n sọ fún pé tó ní tó sì zẹ̀ tó wá ní tó ń trembling. Okay, let me ask you one thing. Níbi tẹ́ wà yẹn ẹnìkan débẹ̀ yẹn bóyá ẹnìkan lè wà bẹ́ẹ̀ in the darkness ẹnìkan wá débẹ̀ yẹn torí pé wọ́n sọ fún yín pé ó wà seclusion ó máa ń dá dì tó yẹ pé ó máa ń lọ síbi tó yẹ pé yóò kó láàrin yẹn tó ti rò pé wọ́n ti kó láàrin yẹn ẹnìkan wá débẹ̀ lẹ́ẹ̀kan náà bíbi tẹ́yìn náà ti wá wá kẹ́nìkan wá sáré ó gbá yín mú tó sọ̀rọ̀ say you won't be trembling. So ọkọta sọdá díẹ̀ ó sì díẹ̀ ó dẹ̀ fún pa ó fún lọ́rùn pa. fún lọ́rùn. Adeleke ẹni sọ Adeleke ẹni sọ ẹjẹ yẹbi sọ̀rọ̀ ẹjẹ má bínú ẹjẹ sọ̀rọ̀. ẹ̀mí títí yín bàbá yọmọ èwo lẹ́yìn fẹ́ lọ́jà rí bàbá. jẹ́rí ibi ìta wà àwa láti wá sọ fún kékeré wá join Islam tó yẹ báyìí tábà ti sọ̀kan tábà ẹni sùúrù tábà sọ̀rọ̀ fún yín nǹkan táwa gbàgbọ́ làwa sọ fún yín ẹ̀yin ìgbẹ̀yìn ògbà yẹn kò ní nìkẹ́ máa bá wa sọ̀rọ̀ mọ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹni sùúrù mo sọ fún yín ní ẹ̀kan ẹni pé kọlọ́mú mi tú ọ̀hún ìdárúkọ jùbírí wà amúwá ẹni pé bẹ́ẹ̀ kọ́ a ní pé kẹgbà àwọn nǹkan táwọn ọmọ alẹ́ yìí ní ètò láyé ṣe sùúrù verse tí wọ́n gbé wá fún yín torí pé ẹ̀yin lẹ̀ engage wọn ni ṣe understand. kò sí nǹkan tó kọ́ yín pẹ̀lú yẹn nǹkan táwọn gbé wá fún yín ẹni pé kí wọ́n lọ mú mi tán. ẹ ṣe sùúrù jàre sẹ́yìn mọ́ kí o ní. so àyà yẹ ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣe understand. so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀ bá ti kọ́kọ́ bá wọn gbé wá. irọ́ verse yẹ kọ́ ló wọ́kọ́ wá kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. ẹni sùúrù ẹ má wàá mú tì mí mọ́ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ ẹni sùúrù ẹ farabalẹ̀ ṣe ká sáré túbí báyìí. ẹ farabalẹ̀ ẹ̀yin náà máa ní sùúrù dẹ́ẹ̀dẹ́ fún yàn kí wọ́n fi sọ̀rọ̀ ẹ kò máa mú tì mí. àwọn ẹjọ́ wẹ́wẹ́ tẹ̀ máa ń ròyìn. ẹjọ́ wẹ́wẹ́ kọ́ eléyìí tí ẹ bá ti mú pọ́ìntì wọ̀ tí bá ti mọ́wọ́ wà. ìbéèrè kan mo kàn fẹ́ bí hello ká lè lọ next topic ìbéèrè kan mo kàn fẹ́ bí àkọ́kọ́ ni pé Muhammad ní ibi tó ń lọ yẹn nínú kòtò tó ń lọ yẹn kí ló lọ ń ṣe ń bẹ̀. kí ni tó lọ ń ṣe ń bẹ̀ yẹn kó tó di pé Jùbìrìlù yọ sí kòtò tó máa ń lọ every time yẹn kí ló lọ ń ṣe ń bẹ̀. wọ́n lọ gangan lẹ́sẹ̀ dé yẹn. very simple kí ló ń lọ ṣe nínú kòtò yẹn before kí Jùbìrìlù tó wá. wọ́n ní ó wà seclusion sẹ́ni tí wọ́n ń ṣe ní ìdílé wọn gẹ́gẹ́ bíi pé ìdílé tàwa ní ìsìn Ògùn náà bọ̀ so èyí tí wọ́n ń ṣe ní ìdílé wọn kò bá tiẹ̀ mú ló wá ń lọ sínú kòtò ṣó ló ń ronú bẹ̀ ni àbókan jòkó kí ló ń ṣe ń bẹ̀. so ó wá ń ronú pé how come báwo yẹn sì máa sin àwọn sàdí. so ok ó kúrò nínú ìlú ó lọ ń ronú nínú kòtò. gẹ́gẹ́ bí mi tẹ́ ń bá wí náà mo ṣe ronú pé. ẹ fún mi lẹ́fídẹ́ǹsì ọ̀rọ̀ yẹn pé Muhammad ló ń ronú bẹ̀ ni kì í ṣe orúkọ àlìjànú ló ń sà torí pé àwọn lágbáwá ti mọ àlìjànú wọn mọ orúkọ àlìjànú kó tó di pé Muhammad ti ẹ̀ dàgbà rárá kan tó bì wọ́n máa ń lo àlìjànú wọ́n máa ń porúkọ àlìjànú ẹ wá fún mi lẹ́fídẹ́ǹsì pé nínú kòtò tó ń lọ yẹn ó lọ ń ronú bẹ̀ ni ṣe kó lọ sáṣẹ́. ètò láyé ẹ fún mi lẹ́fídẹ́ǹsì. evidence mo fẹ́ fún yín ẹni pé araba ni mo fún bá yín sọ̀rọ̀ torí mo like èmi ò like kí n máa pariwo I'm sorry to say I'm sorry sir so try to understand me okay let me tell you one thing like this bí mo ṣe wà yìí I came from a family tó yẹ pé Ògùn láǹsìn Ògùn ẹ̀gbọ́n táwọn pé Ògùn ṣe gbọ́ so káwá ní Ògùn láti wà tí mo ti wọ ilé mi ti wá gbọ́n. ìbéèrè tí mo bí kọ́ ẹ̀fọ́ gúnlẹ̀ ẹ fún mi lẹ́fídẹ́ǹsì pé Muhammad ó lọ ń ronú bẹ̀ yẹn ni. so ok báwo ni èèyàn sì ní ó lọ ronú ni torí pé ẹ̀sìn tí wọ́n ń ṣe. ṣebí ẹni sùn ṣebí Muhammad fúnra ẹ lẹ́bọ ni kó tó ń bá wọn ṣe bọ tẹ́lẹ̀. ẹ fún mi ní evidence ibi tó ti bá wọn ṣe ẹbọ tẹ́lẹ̀ ètò láyé. ẹ jọ ẹ bá wọn gbé Kùránì tó ní wàrú jíza fáájú kí náà kò ní jíza ẹ bọ ṣìgìdì nílùú jíza náà. ẹ yẹ gbé jáde. Sàmá yẹ ká máa gbé wa káàkiri èmi níbẹ̀rẹ̀ tí wọ́n ṣe bọ ẹlẹ́bọ lànàbì náà. ẹ bá mi bí oníbẹ̀rẹ̀ tí wọ́n béèrè àtẹ̀yẹ̀ kan.
tẹ bá fẹ́ gbé báàsì yẹn wá ètò láyé gbé wá o so èmi ní ìbéèrè tèmi ẹ̀yin lẹ kàn gbé wọn lọ síbi tí. Adeleke ẹ béèrè yín kan tó gbé ẹ ṣe jáde. sáré gbé àdìtì yẹn wá ẹ ṣe jàre. ọ̀rọ̀ ètò láyé la wà báyìí o ẹ̀yin náà ní sùúrù náà. àsìkò ọ̀bọ̀n yìí tó lókè jẹ́ ń já wálé ó dàbí pé ọjà wà lórí ẹ̀ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ ló wà níbí báyìí àbò fagbó ìmú kó jàlámì àṣà lápá ni ẹ̀ka kìíní jàre àfà. ok kullu amali ibnu adam lahu gbogbo iṣẹ́ ọmọ adam pátá níbẹ̀ fún illa sawma àyàfi àwẹ̀ fa innahu li torí pé àwẹ̀ yẹn fún èmi ni wa ana ajzi bihi màá sì san lẹ́san rẹ̀ wàlàkọlùfù fami sahibu atuyamu inda Allahi min rihil miski kí má tu mi lè tú àdísì ní tukutu mi rí máa ìtumọ̀ ibi tó wà mẹ́rin. túmọ̀ ètò láyé bá wa tú mo dẹ̀ ní ìbéèrè mo fẹ́ béèrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ètò láyé bá wa ká ní bá wa tú. ṣèbẹ́ ní English version so ẹ fún mi. ní English version. ok mo ti rántí yẹn báyẹn bí mo ṣe ń so mo gbọ́ àdísì yẹn ó yá kí lẹ fẹ́ béèrè níbẹ̀. ẹ bá wa kà kí gbogbo lé gbọ́ kí ẹ tú. ẹ pé gbogbo iṣẹ́ ọmọ ádámọ̀ tèmi ni ṣùgbọ́n gbogbo iṣẹ́ ọmọ ádámọ̀ tiẹ̀ ni ṣùgbọ́n àwẹ̀ tọ̀dọ̀ mi ni màá dẹ̀ san lẹ́san àti pé òórùn aláwẹ̀ olóore jù lọ́fíńdà mísì kìlọ̀ mo sì gbọ́ ní ìnáni. òórùn ẹnu aláwẹ̀ aláànífẹ̀ẹ́ sí gan. bẹ́ẹ̀ ni. ṣe aláànífẹ̀ẹ́ sí òórùn ẹnu aláwẹ̀ ẹjọ́ wá gbé kẹ́mẹ̀tọ̀ bàbá wa gbé gáàsì kejì yẹn wá so lẹ́yìn òórùn ẹnu aláwẹ̀ tálà nífẹ̀ẹ́ sí so kẹ́mẹ̀tọ̀ bàbá gbé ẹ̀ sí kẹ́ bá wa kà kẹ́ bá wa tú ẹ ṣé àfa. àfọ̀yà Quran 19 verse 64. ibo ni ẹ. Quran 19 verse 64. So Sababu Nuzul Quran 16 verse 94. Bóyá kẹ́ bá mi. Quran 19 verse 64. So Sababu Nuzul ẹ̀. àfa ò ní yẹ ẹ ṣe. bọ̀ ilé mi wo Quran 19 verse 64 ọlọ́pàá mi mọ̀ Quran 19 verse 64. a ti pé sójú screen ẹ kà á. Sababu Nuzul lẹ́ka. Mo ní ẹ bá wa kà á. ẹ jẹ́ kí n wo ara ìgbẹ̀dọ̀. Quran 19 verse 64. Suratu Maryam aya 64. Ọlọ́run ní wàmọ́ natanazzalu illa bi. Ọlọ́run kọ́nà Allah ní wàmọ́ natanazzalu illa bi amri rabbika lahu ma bayna aydina. Ọlọ́run ní àsọ̀kalẹ̀ fún àyàfi pẹ̀lú àṣẹ Ọlọ́run bá lè kọ́lá lahu ma bayna aydina ó ń bẹ láàrin wa ìntànsì àrin wa ló wà wàmọ́ kọlifana wàmọ́ bayna dhalika wàmọ́ kana rabbuka nasiyya gbogbo Ọlọ́run bá lè kí alẹ́ kìí sí ọba onígbàgbéra tí ó mú wájú wá ka nǹkan tẹ́ ka tatanazzalu illa bi amri rabbika ila akhirih kọ́lá àgbàrá àbíkọ́ ìṣẹ́nu ọdún ti bẹ̀rẹ̀. ẹ bá wa ka Sababu Nuzul so second line yẹn gan ni Sababu Nuzul yẹn ti bẹ̀rẹ̀ so ẹ tẹ̀síwájú. هذا حديث حسن غريب أجاك مبو قال هذا حديث حسن غريب غريب حديث يقولتي قال حدثنا فلان سمعت أبي بحديث عن النبي صلى الله عليه وسلم ما يمنعنك أن تزورني أكثر مما تزور kò sí nǹkan kan tó papọ̀ mọ́ ìtẹ́ sọ fún mi. ẹ bá wa kà kẹ́ bá wa tú lásọ àti sọ pé nǹkan kan papọ̀ látẹ̀ kan náà. ẹ fún mi ní English version rẹ. ṣé ẹ lè tú eléyà rí. fún mi ní ètò láyé bá wa kà kẹ́ bá wa tú àbí kẹ́ ẹ mọ̀ ká fún wọn kán máa tú ẹjọ́. ó ní mutanazzalu illa bi amri rabbika ila ṣẹlẹ̀ máa tún bẹ́ẹ̀. قال لجبريل ما ينعمك أن تزورنا أكثر مما تزورنا obìnrin kan. ó yẹ máa kà. gbogbo tó kì í yẹn fi sílẹ̀ gbogbo ẹ̀ láti mọ tán sọ ń bẹ̀
ibi ẹ jẹ́ kí gbogbo ẹ kà á kẹ́ ẹ bá wa tú ni gbogbo ló fẹ́ gbọ́ kí n skip kankan lórí ètò wa ń bíbá máa ń kàrá tó kéde. ok natanazzalu illa bi amri rabbik asọ̀kalẹ̀ àwọn ní sọ̀kalẹ̀ àfi pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bà àlekíọ́lá ilà irọ́ ṣẹ́rí a máa ní láti ṣe àwọn àfáà kóòtù ti wọlé ẹjọ́ kì í ṣe ọba kì í ṣe Allah àlekíọ́lá. so Allah so àwọn ní àyà alukuran yẹn ni wọ́n sọ sókè yẹn àyà alukuran tí mo kà fún yẹn àwọn ní qala àwọn sọ pé hadha hadithu hasanun gharib lẹ́yìn hadithu hasanun gharib wa rawahu Bukhari àfáà Bukhari sọ pé haddathana Khalad ọmọ Yahya sọ fún wa pé haddathana Umar bin Nadar sọ pé sami'tu abi gbogbo lẹ́nu bàbá mi yuhdathu an Sa'id bin Jabbar pé mo gbọ́ láti ẹnu Sa'id ọmọ Jubair àní Abu Abbas láti ọ̀nà ọmọ Abbas an-Nabiyyu láti ọ̀dà Nabi pé sallallahu alaihi wasallam sọ pé qala Jibril sọ pé ma yamna'uka an tazurana aktharu ọ̀nà mo fi ibi tí mo sọ pé ká tún nìkan náà nìyẹn pé kán fún mi tradition bẹ̀ so mo ti ní kẹ́ fi gbogbo tòkè yẹn lẹ́pẹ́ kó ní tún so ibi tí tán Jibril sọ yìí mo ní kán fún mi tradition bẹ̀. wọ́n ní ẹ fáwọn ní translation o ètò láyé. ibo ibi ma yamna'uka an tazurana aktharu mimma tazurana. ok ó ní má yamna'uka kí ló kọ̀ fún ọ an tazurana láti yọjú sí mi aksaru mimma tazurana sí ìgbà pé ó ti pẹ́ sígbà tó fi máa yọjú sí mi kí ló dé tó fi pẹ́ kó tó yọjú sí mi ní tó wà mẹ́ẹ̀. wọn náà mo fẹ́ ní kán kà lọ ni ọyẹ máa kà lọ fanazala bánàbí ni sọ fún ti bíi bẹ́ẹ̀ wà má nazala fanazalati wà má tatanazzalu illa báyìí ni ìdí nìyẹn tí vaasi yìí fi sọ̀kalẹ̀ ìyẹn vaasi tẹ kà lókè yẹn pé wà má natanazzalu illa bi amri rabbikal aya wọlé kọ́ọ̀lá kánà hadha aljawab li Muhammad nígbà tí Muhammad béèrè pé kí ló dé tó kí n yọjú síbi tó pẹ́ kó tó yọjú ó lè sì ti Jibrilu fún Muhammad ni pé wàá máa nàtàlá sàn ìlà bí amri rabbik pé mi ní sọ̀kalẹ̀ àyàfi pẹ̀lú kí ni àṣẹ ọlọ́ọ̀bà rẹ̀ so mo fi wá ń béèrè lọ́wọ́ àfáàmì ọ̀gá mi Adeleke pé kí wá ní gbogbo ọ̀rọ̀ táṣọ ìbéèrè wọn fẹ́ bí mílíọ̀nù nínú ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká tiẹ̀ ti káńtẹ́ fẹ́ kàdé lẹ̀ ni. ẹ máa ká lọ báyẹn. kí ló dára yín ìbalẹ̀ báyìí. ẹ máa ká lọ. so ó ní tó bí báàsì yẹn òun náà ni èsì yìí ni ó fún Muhammad nígbà tí Ànábì béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó pẹ́ kó tó rí wa rí pẹ́ tó báyìí oye wà kọ́ọ̀lá mujahidu abutawul mulki ala rusulihi sallallahu alaihi wasallam summa atahu fa qala man alladhi abutawka qala kayfa atakum ẹgbẹ́ sísàlẹ̀ ẹgbẹ́ lọ ibi ọ̀rọ̀ Jibrilu yẹn la nídìí. tí a rí pé nínú sọ fún wa pé nǹkan ibi gbogbo tó wà lókè ẹni kí mo fẹ́ parí pé gbogbo tó wà lókè kò ní ìtumọ̀ pẹ̀lú nǹkan fẹ́ bí mi. ẹ jọ ọjà máa ka nǹkan láti bẹ̀rẹ̀ ni kí ni ò ní ìtumọ̀ so lí Jibrilu kọ́lá lí Jibrilu má yẹ̀mú náà ká tẹ̀síwá náà àkàrà omi máa tẹ̀síwá kí ló dé tó pẹ́ kó tó yọjú sí wa ọ̀sán síbò tí máa ń tètè wá tẹ́lẹ̀ wá máa yàtọ̀ náà zàlú ilé abẹ́ amúra bí kàlẹ́ àyà òun ló bí ọ̀rọ̀ tí ó sọ kalẹ̀ lọ́hùn yẹn kọ́lá káàna hazal jawabu lí Jibrilu eléyìí ni èsì tí Jibrilu fún Ànábì àkọ́lá mujahid abutawul mulki ala rasulillahi sallallahu alaihi wasallam summa atahu faqala malladhi abutawka Ànábì bá ní malladhi abutawka oye náà kí ló dé tó pẹ́ òótọ́ o ti máa yà wá àti rí but kí ló dé tó pẹ́ gangan fàkọ́ọ̀là ó bá ní kéfà àti ẹni sọ̀rọ̀ sẹ́lẹ̀ bá mi dún bẹ́yẹn náà mo fẹ́ bí nílẹ̀ ọ̀rọ̀ kan bẹ́yẹn. ẹ má bi èmi léèrè tó wà òkè kí béèrè o. nínú èyí tí tẹ́ ẹ sọ yìí sàn pé ìgbà tó dá lóhùn ẹ mọ̀ pé ayé àti àǹtù yìí sàn pé tó sọ ni pé ó ní wàmọ́ nàtàná zálù ó ní mi ní máa sọ kalẹ̀ wà bọ́ ilá bi amri rabbika àfi pẹ̀lú kí ni àṣẹ ọlọ́ba rẹ̀ Jibrilu ní láti máa sọ fún bẹ́ẹ̀ pé ẹnìkan ló máa ń rán mi sí ọ. irọ́ Muhammad Jibrilu ti wá ti pẹ́ àwọn èèyàn dẹ̀ ti ń béèrè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ti wá pé eléyìí báàsì yìí ni Jibrilu lẹ́yìn tó bá Muhammad wí tán tó bá wí dáadáa ní tí Muhammad ṣe tí ò fi wá ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé tó máa sọ fáwọn èèyàn ni pé Jibrilu kèké wá lásán àyàfi kó jẹ́ pé àṣẹ oyin báyẹn. ẹ mọ̀ pé kì í ṣe Jibrilu ló bá Ànábì gan ló bí léèrè pé. Ànábì ló béèrè pé wọ́n ti ń béèrè wọ́n ti béèrè àrí ìdáhùn fún wọn kí ló dé tó yọjú ti pẹ́ lẹ́yìn tó bá Muhammad wí tán ló ṣẹ̀ṣẹ̀ fún láyà yẹn pé ohun tó máa sọ fún wọn lélẹ́yìí tí wàá fi gáìdì ara ẹ̀. àwọn ìtẹ́ wa sọ pé lẹ́yìn ìgbà tó bá wí tán. ẹ jẹ́ kí n ká tí mò ń kà ní àfáà yìí wà ọ̀gá mi. máàní yìí òun dà mí láàmú ṣó máa kà fúnra rẹ̀ àti ẹ̀ka kan tá a fẹ́ kà tán tá a bá ti ká tá a fẹ́ kà tán ẹ̀hẹ́n wàá mọ̀ tá a sọ bẹ́ẹ̀. kí ni problem tó bá tún ti tan máìkì bóyá kẹ́ drop ẹ̀ náà àìká nǹkan tán òye mọ́ bí à ń lọ òun mọ́ bí tá a dé tó yẹ
ìwọ gẹ́gẹ́ ló yẹ kó ká fún rẹ̀ náà mo tún ẹ̀pẹ́ ọdẹ tún dà mí láàmú. mo fẹ́ ní kí ẹ ká ni so ẹ mọ̀ ká lọ. so báyìí ni Jùbìrìlù ó wá ń fún mọ̀ọ́mọ̀ lésì oye báyìí ni wàkọ́ làlùmíjáde àbútọ́ wà láàrin fúlẹ̀ sẹ́lám wọ́n tún máa ta ó ní mọ́ àbùtọ́ òkà kí ló dé tó pẹ́ dé fàkọ́ọ́lá kéfànà àti ikùn ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pé báàsì yẹn kò wà relevant ó fi gáàdì ara ẹni ó ní kéfànà àti ikùn kí ló dé tá a máa wá kí ló dé tá a fẹ́ wá ṣe lọ́dọ̀ ẹ̀ wà á ń tún látẹ̀kùsúnà àti fárakùn ẹ̀yin tó ṣe pé ẹ kì í gé èékánná yín wà látàkùsú mẹ́ń ṣàwárí bìkún ẹ kì í fọnu mọ gbogbo ẹnu olùsìn gbò ó kàn rún ẹ̀yin tẹ́ kì í fọnu tẹ́ kì í gé èékánná oye so ẹ mọ̀ ká lọ. ẹ rí di tí àwọn màláíkà ò fi wá nìyẹn ní tó ṣẹlẹ̀ tí wọn ò fi wá tán sá fún nìyẹn nígbà tó wá bá wí tán tí Muhammad sọ pé ọ̀gá mi ẹ má bínú àfáà mi ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ló ṣẹ̀ṣẹ̀ wá ní ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn pé revelation ti sọ kalẹ̀ pé mo ti wá pé àwọn tó máa fi gáìdì ara ẹ ni pé kí ni o wà má nàtàná zàlù pé a kì í kàn án sọ kalẹ̀ pé àyàfi àṣẹ ọba rẹ ló fi gáìdì ara ẹ ṣe Yorùbá ni wà náà ó bọ́ wá ní kò máa ṣe eléyìí gan sọ fún ẹ pé ànábì gan fúnra ara ẹ oye kò yí ṣe pé Allah kankan náà ní kankan sí kò sẹ́ni tó ń yẹ Allah fúnra ẹ̀ ṣìgìdì ni kò lè sọ̀rọ̀ Allah ṣìgìdì ni kò lè sọ̀rọ̀. Ayọ̀mọ́ báwo gẹlẹ ṣe ń porúkọ yín gan ṣe Ayọ̀mọ́ àbáwo. Ayọ̀mọ́ tamana yọmọ yẹn so Ayọ̀mọ́. ok Ayọ̀mọ́ ok ẹ ṣe ibi kẹtù fẹ́ bí yín ni pé kí ló dé tí Muhammadu ò kì í fi ń gé èékánná kí ló dé tí kò kì í fi ń fọyín tí ì sí ìlú pákó kí ló dé ṣé ó irú báwo kí ló dé tó yá òbùn tó stage yẹ gẹ́gẹ́gẹ́gán ìyẹn ní kẹkàn sáré dáhùn tó fi wá rí pé Jubril wá ń sá fún. kì í ṣe mọ̀ pé ibi ìtàn àdìsí tẹ gbé wá ẹ kọ́kọ́ sọ àdìsí kan wípé ìbéèrè tẹ́lẹ̀ fẹ́ bí mi léèrè ẹ kọ́ fẹ́ àdìsí kan tó pé Ọlọ́run nífẹ̀ẹ́ sí òórùn ẹ̀rọ aláwọ̀. ó nífẹ̀ẹ́ so ẹ̀rọ kì í ṣe Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o aláàdúrà ẹ̀yin mùsùlùmí láwẹ̀ gbà ó wá sọ pé Allah sọ pé òun nífẹ̀ẹ́ sí òórùn ẹnu ẹ̀yin mùsùlùmí bọ̀ níbi báyìí ẹ dẹ̀ mọ̀ pé according to you ẹni aláàlú máa ń rán Jubril wá. bẹ́ẹ̀ni. so ní táìmù àwẹ̀ náà dẹ̀ rí gbogbo history gbogbo nǹkan tẹ̀ máa ń ṣe náà àwọn áńgẹ́lì kan ló wà ní apá ọ̀tún àtàpọ̀ òsì tí wọ́n ń kọ sí olóore yín kalẹ̀ tí wọ́n ń gbé gbogbo so wọn complain ẹ mọ̀ gbogbo táìmù yẹ àwọn àtàwọn áńgẹ́lì yẹ wọ́n ń gbádùn òórùn yẹ ṣé ẹ mọ̀. torí pé nígbà tó kẹ́tí mo kàn bí yín léèrè ní kẹ́tí máa dáhùn wọ́n ń gbádùn òórùn yẹ ní táìmù àwẹ̀ yẹ. ó sá ti fọnu láàárọ̀ ẹ̀mí ló lẹ́yìn mọ́ fọnu lójúmọ́. ẹ ṣe sùúrù ní táìmù àwẹ̀ yẹ àlá ń gbádùn òórùn ó máa ń gbádùn òórùn táìmù àwẹ̀. ohun tí mo wá ń dá yín lóhùn ni pé wọ́n ti fọyín láàárọ̀ sóhun sí dandan nìkan tó fọyín lálẹ́. nǹkan tí mo bí yín ni kẹ́ ẹ down now o sọ pé ni wọ́n máa ń rùn náà táìmù àwẹ̀ ṣùgbọ́n òórùn ẹnu wọn yẹ ó dàbí perfume òun làlá láìkì jù ní táìmù yẹ ṣe understand. so nǹkan tí wọ́n bí yín léèrè ni pé. Ọlọ́run àlá ń gbádùn òórùn ẹnu wọn. ẹ ṣe so now ní ìsìnkú tí wọ́n fẹ́ bí yín léèrè ni pé kí ló dé tí Muhammadu ò kí tẹ́ pé kò kí ń fọyín lásìkò ìgé ìkànnà kì í ogbó irun òkun mọ́ lágbọ̀n bíi wèrè kò tún ní gé so yẹ ní kẹfà wa kí ló dé. ibi tí mo wá fẹ́ tó sọ fún yín òrìgbé nígbà tó ní káìfà tààtì kún sọ pé tààtì kún tó ń sọ ń bẹ̀rù ètò láyé ó dà pé ẹ̀yìn ó dà pé ìnáwó lè kéwù tó bá ní kún tó bá pé ìsọ pé ó ń bá ànàbí tó bá ní káìfà tààtì kà tó yẹ pé ìwọ ká ló lò fún ajẹ́pẹ́ ànàbí gan ní bá wíńbẹ̀ gbọ́n tí ń sọ fún ni pé ó fi wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé àwọn kan ń bẹ láàrin wọn tó yẹ pé ọ̀bùn ni wọ́n wípé kí ló dé tẹ̀ yìí kí ló dé nígbà tó yẹ pé báwo láti wá bá yín nígbà tó ṣe pé ẹ̀yí gé ìkànnà yín ó fi wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni gẹ́gẹ́ bó ṣe fi kọ́ lẹ́kọ̀ọ́ níbi nǹkan kọ́kọ́ kà fún wa pé ó ní dàfírí ní wípé dazọbomi ó wà ní wàrọ́ bákà àfìyá bákà fàtọ́ hìl. ẹ má tún lọ bẹ̀yẹ mọ́ ẹ fi dazọbomi ní kalẹ̀. tí mo ń lọ ẹ rí pé mo fi yòókù lẹ pé oníwàfìyá bákà fàtọ́ hìl. eléyìí tẹ̀ ń tú yìí ẹ ṣe sùúrù mo ní translation lọ́wọ́ nǹkan tó sọ níbẹ̀ ni wípé ó sọ wípé he said how can I come to you when you do not trim your nail cut your moustache and clean your teeth. ẹ mọ̀ pé ní English. now ìbéèrè tí mo bí yín léèrè ni pé ṣẹ́ni gbogbo tẹ́sán pé gbogbo wọn ò kí ń fọyín yẹ àwòkọ́ṣe ni Muhammadu jẹ́ sí wọn tí wọ́n bá fọyín wọ́n kọ́ṣe látara Muhammadu ni. ṣé tí ọmọ tẹ̀yìn náà bá wùwà burúkú sára yín ló ti kọ́ṣe. ẹ ṣe sùúrù kì í ṣe àwọn sàbẹ̀ Muhammadu wọn àwọn ò kí ń rí Jubril àkọ́kọ́ nìyẹn Muhammadu ni Jubril wá ń bá sọ̀rọ̀ so gbogbo tẹ́yìn wá sọ wípé bóyá Jubril àwọn mùsùlùmí kan ni ẹnu tí wọ́n tún ń rùn tí Jubril ò fi wá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀
Muhammad ok nìkan ni Jibril ń bá sọ̀rọ̀ ètò òun nìkan ló sì ètò máa ń láyé rí ẹjọ bá Jibril mi tan ìtura máìkì máa bí ètò yín láyé léèrè ẹ̀kan dáhùn ètò ìbéèrè láyé ẹ bí ẹjọ ẹjọ́. ẹ bá mi tan máìkì yín wọ́n fẹ́ bí léèrè ọ̀rọ̀ tí ó wà ń sáré pé tó bá fẹ́ sọ pé kà ẹ pé ẹ̀yin mo rí pé ẹ̀yin rẹ ká kéwọn ẹ wo pé bí ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ fi kàkálẹ̀ ẹ fi kàlẹ̀ jàre Muhammad fún rẹ̀ kí ló dé tó ń fún rẹ̀ fọ yín náà béèrè lọ́wọ́ yín bí kàn bá jẹ́ 500 kí ló tí Muhammad tó jáde kọ́ ṣe fọ yín that's all. so ibi èyí tèmi náà wọ́n sọ fún bí ni pé wọ́n sọ pé Muhammad làwọn bá wí ń bí tani Jibril ń bá sọ̀rọ̀. ànábì ni bá sọ̀rọ̀ ẹ náà. ẹ̀yin mùsùlùmí so Ànábì ni Muhammad ń bá sọ̀rọ̀. Okay, Adeleke, let me tell you one thing. I'm the class governor of my cousin. Ṣé tó ẹni gbogbo eléyìí tẹ́ ń sọ yìí mi ní Okay, test ní gbogbo ẹ̀. táwọn ọ̀gá wa bá fẹ́ wá bá mi sọ̀rọ̀ wọ́n sọ pé ẹ̀yin ọmọ yìí ẹ̀ serious. So sẹ́mi ni èmi sì mọ̀ pé ọ̀pẹ wọn wá ká sẹ́mi náà wọ́n bá gbé mi serious yẹn. ṣe nǹkan tí à ń bí yín léèrè ni wípé ẹni tó ń rí tó ní access sí Jibril is Muhammad only. ẹ ṣe sùúrù àbí sáwọn mùsùlùmí yòókù náà máa ń rí Jibril ni. àwọn yòókù ò rí Jibril bọ̀ àwọn ànábì máa ń gba wáyì látọwọ́ gbogbo àwọn sàbẹ gbogbo àwọn yòókù náà máa wà lágbègbè rẹ̀ tó sì jẹ́ pé ànábì ojoojúmọ́ náà máa ń wà lágbègbè ní ìrọ̀lẹ́ wọn ok bí ìwà tó yẹ pé inú yàrá ló máa wà tí báyà fi dé. so tó bá jẹ́ pé táìmù yẹn nígbà tó ti wá sọ pé káífàtà àti kún sẹ́rí ètò láyé ní tó jẹ́ omofin ní kẹ́yìn sọ̀rọ̀ tó yẹ pé nígbà tó fi sọ pé káífàtà àti kún. wọ́n bá wí brọ́dà mi jàre ṣé bá. kún yẹn ó yàtọ̀ sí ká so torí pé English tẹ̀yìn ń lò tẹ́fi tú English sọ pé you tó bá sọ pé you. ó dà ẹni sùúrù kí ló dé tí Muhammad kì í ṣe fọṣọ. níbo ló ti sọ pé kò tí kò kí ń fọṣọ. ok èyí tó wá kúkú kọjú sí nínú Kùránì pé wá sì yá bákàfàtọ́ hírú lọ́ọ́ máa fọṣọ rẹ̀ jáṣọ rẹ̀ ó máa mọ nǹkan. ẹ̀ẹ́n tó wá ń sọ fún bẹ́ẹ̀ ni pé. ṣé Muhammad ní ìtìtẹ́lẹ̀ ló tún sọ fún pé kó máa fọṣọ kó jẹ́ káṣọ. ok sẹ́wọ̀n pé kó tó sọ pé wá sì yá bákàfàtọ́ hírú wàrújìzà fàájù. wàrújìzà ẹgbọ́ wàrújìzà yẹn fàájúrí ṣìgìdì abẹ́lé rẹ lọ́ọ́ sọ́nù lọ́ọ́ gbé lọ́ọ́ sọ ṣìgìdì nù ibẹ̀ yẹn dán ló ń sọ fún pé Muhammad sí ṣìgìdì. ibi tẹ́tí wa owó náà mo sọ fún pé alákọ̀ọ́kọ́ tó ní wàrọ̀ bákà fàkábì wípé ọba rẹ̀ máa gbéga sódọ́lọ́ ṣé ó ti. tó bá jẹ́ kó ti ń gbé ga tẹ́lẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ ó tún sọ fún pé kó bẹ̀rẹ̀ sí gbé ọba ìga nìyẹn. bíi pé ọmọ yẹn téèyàn bá kí ń ṣe tẹ́lẹ̀ ó máa pa á láṣẹ ẹni títí yẹ kó. so ok ẹ má bínú Adélékè sẹ́ni ok ọmọ tí mo ṣẹ̀ṣẹ̀ bí nísìn máa ń sọ fún ọmọ tí ó ti dàgbà tó sì ń lọ ilé ìwé máa ń sọ fún pé ọmọ mi má ṣe ṣìnà o ó lọ skul ni má ṣe ṣìnà o má fọṣọ rẹ o so ṣé má ṣe ṣìnà o má fọṣọ rẹ o má kàwé rẹ o so ó sọ pé kò ìfọṣẹ tẹ́lẹ̀ nígbà tó wà nílé ìyẹn ni fún ìrántí àti sí ìsìtí so ẹ má gbọ́ mi yé ẹ má sì mí gbọ́ so ẹ má sì àyà yẹn tú so ẹ gbọ́ mi yé ọ̀gá mi ètò láyé. wọ́n ti gbọ́ yín yé bọ̀ níbi táwọn ń wò yìí báyìí mute sẹ́yìn náà ṣe wà láyé. ẹ mute so ẹ máa dáhùn torí ẹ kò yẹ so níbi báyìí ẹ bá wa list àwọn sàbẹ àwọn wo àti Muhammadu gbogbo àwọn mélòó gan ni wọ́n tẹnu wọ́n rùn tó ń bú tì yẹ gangan la fẹ́ mọ̀ àbí ṣé Muhammadu ẹnu ti òòrùn nínú fásì yìí ni torí Muhammadu gangan ni wàá dojú kọ so ṣé Muhammadu ẹnu ti òòrùn lẹ fẹ́ sọ fún wa ni so ìyẹn ní kẹ́ ẹ bá wa dáhùn ẹ sọ ẹ omit mic yín kẹ́ ẹ dáhùn torí ẹnu Muhammadu ń bú tì nìkan tí sábàbù nùzù gbé wa so ẹ ṣí mic. so nípa pé ẹni sábàbù nùzù ṣe báyà yẹn ṣe wá tó ẹ pé ẹ̀yin náà ń tẹ ká òun lè nígbàgbọ́ sí so nínú ń tẹ ká yìí tàjọ nígbàgbọ́ sí a rí pé àdàkọ sàárè kankan ṣùgbọ́n intan sọ ń bẹ̀ ó lè mímí sọ pé ètò láyé àwọn ọmọ kéwù tá a bá sọ pé ká àti kún ó ń bá wọn sàbẹ wí ni ó ń bá gbogbo wọn wí pé you people so tó bá ní you ní English wọ́n máa ń sọ pé. okay hold on àyàn ṣé gbogbo wọn ló ń bá wí. ọ̀rọ̀ tó àwọn kan ní bá wí láàrin wọn. ẹ ṣe sùn àwọn sáwọn kan tún ní báyìí kò tún ṣe ogun wọn mọ́. ẹ na ok ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe ẹ sì mute ẹ yín ò tí mọ ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe so ní nítorí kẹfẹ́ dọ́gán yọ Muhammadu kò ń bẹ̀ gbogbo wọn ni ẹ fẹ́ yọ ó tún dà wọn kan so yẹ́là wò ní gbà so ètò láyé mi rò pé ẹni yìí kọjú òṣùwọ̀n so mi rò pé bóyá wọ́n ṣe lè yẹ ọ̀kan tó fẹ́ rò. nígbà tí wọn ò lo hu ẹ wò ẹbẹ àfa mi sọ̀rọ̀ ká lọ síbi tọ́pìkì mi jà. so kí wàá ní kú. ẹ ṣáà sì ṣe sùúrù so ọlá díje kínní ọlá ẹni ẹ ti pẹ́ lókè. ẹ kájọ. ìyá ṣé àáfà lẹ́yìn náà. mi ò ń ṣe àáfà o mo fi ìgbà kan jẹ́ muslim náà.
kan níbẹ̀ kò mú kò fẹ́ béèrè question lọ́wọ́ àfáà tó ń sọ̀rọ̀ àti àfáà yẹn mọ́ ni. láti fìgbà kan jẹ́ mùsùlùmí rí. bẹ́ẹ̀ ni. ṣé yẹ́fò lẹ́ ń lò ní. bẹ́ẹ̀ ni. ẹ̀yọ́ gbọ́ yín dáadáa. So kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè ni pé Suratu Ikhlas ìtorí ẹ̀rọ kan mo fi join torí Suratu Ikhlas ni gbé wá sókè tẹ́lẹ̀. àṣà gbé kíláàsì wáṣá kí lẹ fẹ́ béèrè mẹ́. mo fẹ́ béèrè pé báwo ló ṣe jẹ́ àdúrà fún àwọn òkú. ok àfa àwọn ni ẹ dáhùn wọn ní òkú olókùn Suratu Ikhlas tí táwọn mùsùlùmí ń sin táyà. tí bá ń kọjá ní mosque tó bá ti máa ń gbọ́ wọ́n sọ pé àwọn òkú wa bísímílà mẹ́ta kúlù aláwọ̀ mẹ́ta fáwọn òkú wa pé tó bá tú Suratu Ikhlas yẹn mi ò rí ibi tó fi sọ wípé ok òkú wa rèé o kọ́nà tẹ̀sáfẹ́fẹ́ rèé o kọ́nà àbí nǹkan kan nípa. kí Allah tẹ̀sáfẹ́fẹ́ rèé ọlọ́run kọ́ ló ń bá wọn tí òkú. àbí kí Allah ṣé ẹ fẹ́ ká bá yín ká Suratu Ikhlas kí wọ́n tú ẹ fẹ́ kọ́ wá tú kọ́ wá sọ ibi tó ti jẹ́ àdúrà fún àwọn òkú níbẹ̀. àfà wọ́n ní ẹ̀ka ká Ikhlas ẹ má lu ọlọ́run o Allah ní kẹ́ẹ̀dẹ̀ bá wọn tú. Allah má bínú Allah. ṣé Mustapha ṣó máa tú àbí Ayọ̀ mọ́ èwo náà yín méjèèjì ló fẹ́ bá oya ẹ gbogbo lé mi tó Allah ní kẹ́ẹ̀dẹ̀ kò sọ lọ́n bẹ́ẹ̀ o. wọ́n ní kúlẹ̀ huwa Allahu ahad sọ pé ọba aláàrẹ ọba ọ̀kan ṣoṣo ni Allahu samad ọba aláàrẹ ọba àjẹrọ́nù kan ni lam yalid kò bímọ wa lam yulad bẹ́ẹ̀ ni ẹnìkan kan ò bí wa lam yakul lahu kufuwan ahad kò sì sí ẹnìkan kan tá a lè fi wé. mo ti gbọ́ èwo nínú verse yẹn ló sọ wípé ló sọ̀rọ̀ nípa òkú àbí ló sọ̀rọ̀ nípa tó fi jẹ́ pé àdúrà ló máa ń ṣe lọ́wọ́ fi ń ṣe àdúrà fẹ́ ṣàdúrà fókù o pé òkú òkú wa lọ́run o kúlù aláwọ̀ mẹ́ta àbí bísímìlà mẹ́ta kúlù aláwọ̀ mẹ́ta àbí sẹ́mi nìkan máa ń gbọ́ àlè kò sí ẹ̀ lè parọ́ pé ẹ̀yin náà kì í gbọ́ pé ọba ìtọ́ba ìtọ́ba. àwọn ń gbọ́ wọ́n ní làmúyá ok sorry ẹ mú tùmọ̀. tí wọ́n bá sọ pé làmúyá lè dẹ̀ wọ́n ní kò bímọ wà làmúyú ládẹ̀ ẹnìkan kan ò bí wà lámúyá kó láhù kufuwan ahad kò sì sẹ́ni kankan tá a lè fi wé so ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n yin Ọlọ́run níbẹ̀ yẹn pé ẹni tó kú ẹ̀dá tán bí ni gbọmiyé so ó dẹ̀ sì kú náà ni kò sí sẹ́ni tá a lè fi wé ẹni tó wá jùlọ tó jẹ́ superior tí kì í kú ààyè kó lè bá a kẹ́ ni gbọmiyé ẹni kú nílò aláwọ̀ ẹ̀yẹ ká kẹ́ ká yín Ọlọ́run ìtumọ̀ tán sọ fún ẹ̀yẹ ká yín Ọlọ́run kó bá a fọ̀run kẹ́ tán so wọ́n sọ pé inú kúlẹ̀ aláwọ̀ gangan ni tí ó fọ̀run kẹ́ wà tó bá tẹ́ bá gbọ́ mi yé. kí wàá ní ó dé tó fi wá emphasize lórí pé o ṣe kò sí báàsì mi àbí kò sí kúránì mi àbí. Mr. Ọlá ẹni sùúrù aláàbáwa kẹ ṣó wà nínú kúlọ̀ aláwọ̀. ok tán bá àwọn náà wọ́n jẹ́ bí mi. náà nìyẹn pé aláàbáwa kẹ òkú wa. ẹni sùúrù ẹ ṣàánú sùúrù ẹ má wọlé. ok tábà sẹ́ni pé aláàbáwa kẹ ṣó wà nù bẹ́ẹ̀. ètò láyé ok tábà bẹ́ẹ̀ sọ pé ò sí níbẹ̀ ṣùgbọ́n àyè sọ pé kò sáfà tó sọ fún pé wà ń bẹ̀ náà á ní ẹjẹ́ tí o bá sí ẹjẹ́ káka tí o bá sí aláàbáwa kẹ́ ń bẹ̀ ok ṣé òkú gbólóhùn òkú jáde nínú báṣẹ. ó jáde ń bẹ̀. òkú àbí. ó yá ibo lòkú ti jáde ń bẹ̀. torí pé tó máa ní nǹkan kú ìtumọ̀ ẹni tó lè kú òní ta bí ní ta dá òun náà ní máa ń kú. lámúyẹ̀ lídìí kò bímọ ọ̀làmìlúlá ẹnìkan kan ò dẹ̀ bí so òun ló bẹ bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ òkú. ìtumọ̀ tí mo sọ ibi tí mo fẹ́ gbé lọ́nu pé òun bẹ gbére ni wọ́n ń yin ṣé bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ òkú. bẹ́ẹ̀ ni. ok ṣé ẹ lè ẹjọ́ bàbá mi ṣé ẹ lè lọ síbi ìkómọ kẹ́ lọ máa sunkún bẹ̀ kó kúkú. a sì máa lọ bí ìkómọ ká sọ pé kúkú. ok ṣé ẹ lè lọ bí ìkómọ kẹ́ máa sọ̀rọ̀ òkú bẹ̀. ló ta bá lọ síbi ìkómọ a lè sọ pé kúkú bí ìkómọ. ṣé ẹ lè máa sọ̀rọ̀ òkú bí ìkómọ. a lè sọ pé kúkú bí ìkómọ. ok nígbà tí ọ̀rọ̀ òkú kí wàá ní kúlù aláwọ̀ kí wàá ní pé kò bímọ náà ṣáà ni. aláwọ̀ bímọ ẹnìkan òbí báwo ló ṣe jọmọ rò. báwo ló ṣe jọmọ àdúrà òkú. tẹ bá lọ sínú Suratul Baqara tọ́lọ́n ti sọ pé káyífà takfuruna. inú kúlọ̀ aláwọ̀ la ṣe wa. ẹ má tí ẹ má divert lọ sí. ẹbí mi léèrè ọ ẹni kí n dá yín ló ṣé kí n má dá yín ló mọ̀ gbá yẹn. ẹ mò ń gbọ́ yín. so ẹni bò ní á ní àyìn èèyàn pé kò ì kú ẹ̀yìn mọ́ kò bí mọ́ ẹnìkan ò bí so Ọlọ́run á sọ fún ibi kan náà pé bó lẹ́sìn sọ̀rọ̀ bó pẹ̀lú mi Ọlọ́run Allah wa sọ pé bó lẹ́sìn sọ̀rọ̀ bó pẹ̀lú mi Allah níbo tó yẹ pé káyífà pa antum amwata tó yẹ pé òkú lẹ́yìn tẹ́lẹ̀ gan rẹ̀ di fún mọ́ ahyakum lẹ́yìn náà. ẹ ti lọ síbò mi o. lẹ́yìn náà àbí yín fún mọ́ yòó létí kún lẹ́yìn náà ẹ kú. ẹni sùúrù lẹ́yìn náà àbí yín lẹ́yìn náà ẹ kú kí ló ń jẹ́ kú
ṣẹ́mi máa ń kú ni ẹjọ́ mi kò síbi kankan nínú kùránì tí Allah ti sọ pé gbogbo yín lẹ máa kú ó lẹ máa tọ́ ikú wò ni torí sóòlù kì í kú. amuwaat gbogbo wa la máa kú. ẹni sùn kúlù nafsin za'iqatul maut ẹtù. Gbogbo ẹ̀dá pátápátá ní òkú. ẹ̀dá kọ́. Gbogbo ẹ̀mí pátá gbogbo ẹ̀mí lẹ́yìn tẹ́ ń kà á. Ok gbogbo ẹ̀mí pátá. Mr. Ọláìmá bẹ́ẹ̀ ni sọ̀rọ̀. Gbogbo ẹ̀mí pátá. èmi mi ní ọ̀rọ̀ kankan náà tí mo fẹ́ sọ pé ẹyọ kan tí mo kàn fẹ́ béèrè náà nìyẹn. Mo lè ti dá yín lóhùn torí pé ibi Mr. Ọlá ibi tẹ́ ti máa ń gbọ́ pé á ní ẹ jẹ́ ká ka kúlẹ̀ aláwọ̀ mẹ́ta fún òkú wa kọ́lọ́hún bá wa kẹ́ ẹni bí wọ́n ti ṣàdúrà fún so kúlẹ̀ aláwọ̀ mẹ́ta ó kì í tẹ́ bá fẹ́ béèrè owó lọ́wọ́ dájú yín tẹ́ fẹ́ jẹ́ kó tètè fún mi. ṣe understand lè máa collect yín lẹ́nu wa. Tẹ́ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ so tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ nǹkan kódà lọ́wọ́ ẹni téèyàn fẹ́ ń gbà mí tó fẹ́ jẹ́ kó fi tètè fún ọ ní nǹkan àbí ẹni téèyàn nífẹ̀ẹ́ sí tó bá sọ pé my daddy I honoured you because you are the sagacious and precocious sẹ́ni gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tó ní pé nǹkan tẹ́ ń sọ fún mi sìn yín pé ok tí máa fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín sìn mo lè ka kúlẹ̀ aláwọ̀ fún yín. Ẹ̀gbọ́n mi jẹ́ tó ẹni tó ṣẹlẹ̀ ni pé wọ́n fi yìn ok ẹ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi nísìn ok àwọn ọmọ gbòòrò tó máa ń tọrọ nǹkan lọ́wọ́ yín tí wọ́n sọ pé tuwálé o bàbá mi o kíní kan o ìtumọ̀ ẹni pé wọ́n kọ́kọ́ yìn yìn náà lẹ́yìn náà kíní wọ́n wá sọ wọ́n ní kẹ́ fún mi lówó bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n sọ pé kẹ́ ka kúlú ọlọ́ wọ́n ní ẹ kọ́kọ́ yin Ọlọ́run kí ẹ ní ẹ ká kúlú ọlọ́ mẹ́ta fún lẹ́yìn ẹ̀kẹ́ wá ní kọ́lọ́ bá fọ̀ wọn kẹ́. Ayọ̀mọ́ ẹ wá wò dọ̀ báyẹn nígbà tí kúlú wà láò ẹ̀yin ti fọgbọ́n orí ti yín tú ìbéèrè tá máa bí yín ni pé nǹkan tí Muhammadu bá ṣe tẹ́ ẹ bá ṣe bídíà ni àbí ìṣe bídíà. ẹni tí Muhammadu bá ṣe tá a bá ṣe bídíà ni. ṣé a rí àdíìtì kan tí Muhammadu ti ka kúlù wà láò fóòkù àbí Quran verse tó ti ní pé kí wọ́n máa kà fóòkù. ṣé àdíìtì kò sí ibi tá Muhammadu ti sọ. so tó wá jẹ́ tí ẹ wá tẹ wá pé tá a fẹ́ ṣàjọ kúlù àláwọ̀ ẹ̀yìn tí mo ti. ok. so agbádùn ìgbà táwọn ẹbí wulẹ̀ wà láyé tó bá fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ẹni tó ń ti. kò kí ń bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ ṣe sùúrù Muhammadu máa ń bá ń jẹ̀nu sọ̀rọ̀ ni àjẹnú àlá. tó bá fẹ́ bá Allah sọ̀rọ̀ pé báyìí ló sọ̀rọ̀. tó bá fẹ́ bá Allah sọ̀rọ̀ ìyẹn kọ́ làwọn bí tó bá fẹ́ bá àmì tó yí Muhammadu bá fẹ́ sin òkú tiẹ̀ àdàdálẹ̀ tẹ̀yìn àfa àdálẹ̀ lẹ́ni tẹ̀yìn kakúrí wà láò àárín mọ́ o. ìbéèrè ta níbẹ̀ ni pé àdàdálẹ̀ yẹ tí ẹgbẹ̀yìn gbà àfa àlẹ́ Yorùbá dálẹ̀ ṣé nígbà ayé Muhammadu sọ ní kẹ máa ṣe bẹ́ẹ̀ ṣé ẹgbẹ̀wádẹ́wà sáwọn àfáàtò àwọn Islamic scholar ṣé wọ́n sọ pé bẹ́ẹ̀ ni kẹ ṣe máa ṣe kẹ máa kakúrí wà láwùjọ kò sẹ́ẹ̀rì wà. kò sẹ́ẹ̀rì fún. tó bàbá ọlá nǹkan tí wọ́n ń ṣe àdàdálẹ̀ ọgbọ́n àti ẹyẹ nǹkan méjì wọn kọ́tún nítorí ẹ̀kọ́ yẹn ọgbọ́n àti lọ́wọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn wa ni so olè ni wọ́n ń jà àdàdálẹ̀ ní bídíà ni kò sí nínú ẹ̀sìn Islam so gbogbo àwọn aláàdá pé ìdájọ́ àwọn ní bídíà bàbá ètò láyé kí ni ìdájọ́ àwọn ní bídíà náà àwọn ní àdàdálẹ̀. ìsàlẹ̀ náà máa wà ìsàlẹ̀ náà. tó gbogbo àfàlẹ̀ Yorùbá pátápátá láìsẹ́kọ̀ ẹyọ kan apart from pé Suratu Mariam sọnù Kùránì pé kò sí mùsùlùmí gbogbo mùsùlùmí wátá ló máa jóná bó ṣe ráwọn tilẹ̀ Yorùbá kódà iná tiwọn extra tún ni so bó ti yẹ pé gbogbo dúdú kò sí dúdú ẹyọ kan báyìí tí ó wà àlùjánnà náà tó bá ti ṣe Islam apart from pé yẹ so wọ́n wá tó ń ṣe bídíà ńlẹ̀ Yorùbá láti máa fi lọ́ àwọn ìjà yẹn lọ́wọ́ gbà wọ́n ń lọ́ wọn lọ́wọ́ gbà wọ́n ń jalè owó so bó ṣe jẹ́ nìyẹn so bídíà ni nǹkan yẹ kákan máa pẹ́ lórí ẹ̀. nígbà tó bá ní bídíà ni sí òkè sí. tẹ bá fẹ́ sọ̀rọ̀ tí ò ṣe bídíà ẹ fún wa ní Quran hadith àbí ẹgbà àwọn àfáà tó sọ èmi kọ́ mo sọ so tẹ ẹ bá ti lẹ́rìí ní kẹ́ ẹ fún wa kẹ́ ẹ gbóhùn sókè so ẹ̀rí ẹ ní kẹ́ ẹ fún wa ṣe é gbọ́ ẹ lè ṣí máìkì yín báyìí tí wàá ti sí kẹtọ pé kò sí ká lè tẹ̀síwájú. ẹsẹ̀ rí nípa yẹn torí pé èmi gan bí mo sì wà yìí mi sọ pé kí ẹ sọ ká kúrẹ́ aláwọ̀ kọ̀ọ̀kan fókù òkú ti bẹ̀rẹ̀ lọ́nà ẹ̀sán àdúrà fókù ọ̀run yìí ni so tẹ́ bá sọ pé bídíà ni èmi gẹ́ gbàgbọ́ pé bídíà ni so ti tán ẹni pé nígbà tẹ́ bí ìpèsè rí wà fún mi ìbáyìí jẹ́ ara ló pèsè rí. so next time ẹ bá máa gbọ́ next time gbogbo nǹkan tẹ̀ wá ń so ẹ̀yin gan onírọ́ ni so gbogbo nǹkan tẹ̀ ń ṣàlàyé látẹ̀ kan nítorí pé ó dárúkọ pé ò bímọ torí pé ó ti kú ó tẹ̀ bímọ ni ẹ̀yin náà gbogbo nǹkan tẹ̀ ń sọ látẹ̀ kan àti ọ̀rọ̀ ni. torí pé kìí nǹkan béèrè kọ wọn nígbà tẹ béèrè right question
sí mo dáyé lọ àbí ìdáyé lọ so nǹkan wọn béèrè ni mo dáyé next lọ. time ẹ máa dáhùn yẹn lóhùn straight nǹkan tí mò ń sọ yìí o kò tán mọ́ kù straight kò nídìí kẹ́ wulẹ̀ kí ẹ máa lọ idán lọ́rùn ó tọ mọ́ọ̀kù níta fi lè pè ládàá sílẹ̀ ni pé torí pàánà bí o sọ. ó ti tán mọ́kù báyìí so ó ti tán mọ́kù báyìí. n tó sọ ni pé n tí mo fi sọ pé ó tọ mọ́ọ̀kù ní tán bí mílíọ̀nù pé kí ló dé tán fi ń kà wọ́n á ní láti sọ wọn pé wọ́n yin Ọlọ́run kan tó sọ pé àdúrà náà ṣe fún. wọ́n yin Ọlọ́run níbi bẹ̀yẹ so now ní ìsìn báyìí mo fẹ́ bí yín léèrè béèrè kan mo fẹ́ kí bàbá mo bá engage yín àbí Mustapha so nǹkan tó fẹ́ bí yín lélẹ̀ ẹ mute mic yẹn náà. so tí ẹ bá sọ fún obìnrin ní pé mo fẹ́ máa ta ọ́ ní orí ọmọ ẹ̀yin lẹ sọ fún obìnrin bẹ́ẹ̀ kí ni nǹkan tí ọkùnrin máa ń gbà lérò àbí kí lẹ́rọ tí ìbára pé ẹ̀fẹ́ tàyàn ní orí ọmọ tí ó dẹ̀ fọmọ lọ́wọ́ tí ò fọmọ dání báwo lẹ ṣe dò kó lè ta lórí ọmọ tó bá ń bóbìnrin sọ àbí tó yọ obìnrin náà sọ fọkùnrin náà pé ó dẹ̀ wù mí kí n ta lórí ọmọ o so kí ni nǹkan tí ẹ̀rù pẹ́ ni yẹn ń gbà lérò. ó dípẹ́ lórí ọ̀rọ̀ kan náà máa sọ tán máa sọ díẹ̀ so ọ̀rọ̀ kan tẹ́ bá rí ọ̀rọ̀ kan tó tán ti sọ pé mo fẹ́ ta ó lé orí ọmọ so màá dá yín lóhùn ẹ̀wọ̀n bínú. nǹkan tí mi bí lérè ní kẹ́ ẹ dáhùn tí àwọn fẹ́ tàyàn lórí ọmọ tẹ́ni yóò dẹ̀ fọmọ lọ́wọ́ láti care home àbí àwọn tó máa adopt àwọn ọmọ yẹn so kí ni nǹkan tó túmọ̀ sí tí ọkùnrin wọn sọ bẹ́ẹ̀ fún obìnrin onímọ̀ béèrè lọ́wọ́ yín. ok tó bá sọ fún pé tó bá ní mo fẹ́ fún yín lówó tí ìṣẹ̀lẹ̀ ni kí n mówó dání kí n tó ní mo fẹ́ fún yín kí n tó fún yín lówó so ó depend lórí ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ mo fi sọ pé ìmọ̀ ìtọ̀rọ̀ yẹn bá wa so tẹ́ bá fún tọ̀rọ̀ yẹn bá wa. ẹ ṣe sùúrù tẹ́ bá fẹ́ fún mi lówó kí ni nǹkan tó túmọ̀ sí. ẹ fún lówó mo lè fún yín lówó ní ibi tí mo wà yẹn tàbí kí n kún bẹ́ẹ̀ kí n ní kẹ́ sẹ́ndà àzà yín kí n sẹ́ndì ẹ̀ sí yín so kò jù báyẹn lọ. ta ló bá padà fún mi lówó yẹn. èmi náà mo fún yín. so ọ̀nà tẹ́ ẹ gbà fún mi lówó ni nǹkan tẹ́ ẹ kàn ń sọ ní ìsìn báyìí tí wọ́n bá fẹ́ fún mi lówó ìtumọ̀ náà ni pé ẹ fẹ́ credit account mi àbí ẹ fẹ́ credit àpò mi ẹ̀yẹ́dọ̀bìdì ẹ fẹ́ credit mi náà ní méjèèjì túmọ̀ sí àbí. mo lè kó fún yẹn kó wá kó fún yín ṣùgbọ́n àtọ̀dọ̀ mi náà ló ti wà. ok so ní ìsìn báyìí mo fẹ́ ta ọ́ lórí ọmọ mo ń sọ bẹ́ẹ̀ fún obìnrin pé mo tẹ̀ fẹ́ fún ẹ lọ́mọ o mo fẹ́ fún ẹ lọ́mọ o ó tẹ̀ jẹ́ ọ̀kan so kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹ tó ẹ obìnrin nìyẹn bá sọ̀rọ̀ so ṣé báwo nìyẹn ṣe lè tàyàn lórí ọmọ. mo lè tó wá ní mo fẹ́ fún ọ lọ́mọ o àsobìnrin pé mo bóbìnrin sọ mo lè fún kan láwọn ọmọ mi náà kí n sì ní lágbájá lọ́mọ gbọ́dọ̀ lágbájá mo fún ọ ní lágbájá. so mo dìyẹ mú mo lè fún nìkan nínú àwọn ọmọ mi tẹ́ni tó wá ń sọ̀rọ̀ Yorùbá tí ìbímọ náà tó wá ń kọ́. ẹni tó ń sọ̀rọ̀ tí ó bá ti bímọ ok àwa ọ̀dọ́ àwọn sọ slang yẹn gan tó máa sọ pé lágbájá máa fún ẹ lọ́mọ. oh God. so ẹ̀wọ̀n náà ni mo sọ pé. kí làwọn ọ̀dọ́ tó àwọn ọ̀dọ́ kí náà wá ti wá sọ pé ló wá ṣẹlẹ̀. káwá sọ pé máa fún ẹ lọ́mọ bí mo fẹ́ fún ọ nìkan náà ọ̀rẹ́ mi obìnrin tójú bìnrin tàbí kì í ṣe ọmọ pé obìnrin sọkùnrin là ń sọ kì í sọkùnrin sọkùnrin. mo lè sọ fóbìnrin náà pé màá fún ẹ nìkan náà ọmọ mi tó ń bẹ lọ́wọ́ mi bí ọkùnrin náà mo lè ní ọkùnrin so ó dìpẹ́ lórí iṣẹ́ wo mo fi sọ fún pé ìbéèrè tẹ́ ń bí mi lè rí. kì í ṣe ọ̀rọ̀ nípa slang là ń sọ báyìí à ń sọ̀rọ̀ ní slang mi là ń sọ àsọ̀rọ̀ slang ṣẹyẹ slang sẹ́gbẹ́ kan àsọ̀rọ̀ slang ọ̀rọ̀ ìbéèrè tẹ́ fẹ́ máa yà lọ́yà lọ́bẹ̀ ẹ ó dọ̀nì lọ́bẹ̀ tẹ́ ń yà lọ́yẹ mo fẹ́ ta ó lórí ọmọ ní ìsọ̀rọ̀ slang ìyẹn ní kẹ́ ẹ sọ mo fẹ́ fún ẹ lọ́mọ ẹ sọ ní túmọ̀ sí kí n máa fẹ́ bùkúnrin àbóbìnrin ọkùnrin sọ sẹ́rí ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ sẹ́rí láàrin mi àti onílàkà ìjọ ni wá sẹ́rí ìbéèrè tẹ́ fẹ́ bí mi léèrè mo wulẹ̀ mọ̀ so ẹ má fàágùn ẹ béèrè tẹ́ fẹ́ béèrè. ìyẹn kẹ́ ẹ̀kan dé mi lóhùn obìnrin sọ fọkùnrin ń pé mo fẹ́ ta ọ́ mo fẹ́ fún ẹ lọ́mọ àbí mo fẹ́ ta ọ́ lórí ọmọ. ok ẹ jẹ́ kí wọ́n á dá inú báyìí pé mi ì mọ̀ túmọ̀ rẹ̀. alright so baba Ali Mustapha ẹ̀yin lè mute báyẹn